omi làbúwẹ̀ òbí o. Bá a wí fún mẹ́nìyàn gbọ́, bá sọ̀rọ̀ fún mẹ́nìyàn gbà o. Àwí gbọ́ ohùn àfọ̀gbà nímú wọn kí gàjáre bẹ́nu mo mórí sùn mi yọ. Mo mórí sùn mi yọ. Omi làbúwẹ̀ òbí o. Omi làbùmú òbí o. Omi làbúwẹ̀ òbí o. Ẹ bá jẹ́ àforíbalẹ̀ fómi yọ. Ẹ bá jẹ́ àforíbalẹ̀ fọ́ṣun yọ. Omi làbúwẹ̀ òbí o. Omi làbùmú òbí o. Omi làbúwẹ̀ òbí o. Ọ̀ṣun gan lọ́dọ̀ ni mò ń kẹ́sí ọ. Omi làbúwẹ̀ òbí o. Omi làbùmú òbí o. Omi làbúwẹ̀ òbí o. Alágbó lódò yèyé ọmọ, alóru nílé má ṣàgbówó. Mo mórí sùn mi yọ. Mo mórí sùn mi yọ. Omi làbúwẹ̀ òbí o. Omi làbùmú òbí o. Omi làbúwẹ̀ òbí o. Omi làbúwẹ̀ òbí o. Omi làbùmú òbí o. Omi làbúwẹ̀ òbí o. Bá a wí fún mẹ́nìyàn gbọ́, bá sọ̀rọ̀ fún mẹ́nìyàn gbà o. Àwí gbọ́ ohùn àfọ̀gbà nímú wọn kí gàjáre. Bàbá ẹ jẹ́ kí n sọ tọ́ ṣé gbogbo ibi tẹ́ ń wò yìí ìtẹ́ òkú ni gbogbo ẹ̀ pátá kò sí ilé kankan níbi tẹ́ ń wò yìí ibi tí mo bá dé ọ̀rẹ́ ń tiẹ̀ ti yé mi ṣé bẹ́ẹ̀ mi tẹ́ máa fi hàn ṣògùn owó lélẹ̀ ibi tí mo bá dé yẹ fún mi ló fi máa lọ ó tán. ta ni fi fògùn ẹnu ni ta ni fi ṣògùn owó dákun mi bá fi wọ ṣògùn owó só lè jẹ ni àbẹ tó fún mi láti ẹsìn pé kí n máa bọ̀ ṣébi kọjá àbí tí mo lè fẹsẹ̀ rìn ni tẹ́ bá dáadáa ò sí kí ẹ bá fẹ́ fowó sọ tó bá fẹ́ gbà ká fowó kun fún ọ. mi ò lọ́mọ o mi ò lọ́mọ fún mi lọ́wọ́. ọlọ́run jáde ẹ kú dùgbò wá yẹn. ayọ̀nkú ẹ dákun ẹ jèrè àwọn ilé kan ò sí bí ìbọn tí àwọn èèyàn ń gbé wọn fún aládìrẹ́sì pé ká wá wà wọn bẹ̀ ni. ilé wà ń bẹ̀. kọ̀tán akíní máa ń ṣe yín báyìí ẹ dákun ẹ sí wọn ẹ jèrè ọjà yìí. ṣùgbọ́n ìtẹ́ àwa kú ni o. ayé mi bàjẹ́ mọ́ jẹ́ pèsè. ẹ yọ. 40,000 báwo ṣebí 30 agreement wa lateness pẹ̀lú pendants tí o bá ti wọ̀ ní 30. Bọ́láńlé ṣe bíbí ìlú là ń bọ̀ ó de jẹ́ ká bọ́lẹ̀ ká lọ bí tá à ń lọ náà báwo ló yẹn ń ṣe báyìí mo níbi tí mò ń lọ. bọ́ ní ìṣòro àti débi tá à ń lọ ṣe bẹ́ẹ̀ gbọ́mi làwárí fọkọ̀sẹ̀ ẹ ti sáré parí kọ́ ẹ̀. hello kò burú máa tẹ̀ padà ó yá bọ́lẹ̀. sẹ́rímọ́nì ẹ̀gbọ́n ti pọ̀ jù. After you. Okay. Bọ́lá. Ọmọ tó ṣan ẹ jàre yèmí alẹ́ o. Àwa mà nìyẹn. Bọ́lá wà lọ tẹ kó tó ẹ̀ sọ̀rọ̀ tẹ gbọ́ kẹ́. Èrò o, mo máa fẹ́ la wẹ̀, mo fẹ́ la pọn omi bẹ́ẹ̀. Démi náà lè sáré ṣáwà. Torí bọ́dà ẹ ti jáde. Ó dì pè mí fi démi gan di wa bá òun ní area ní òun. So èmi náà tàbí di sáré ṣáwà di sáré lọ. Ṣé èsì? Àwọn ni mo wá rí i. Mo fẹ́ introduce ọ̀rẹ́ mi yìí sí wọn ni. Ok. Ọkọ̀ ẹ̀ṣẹ̀ ra ọkọ̀ yìí fún mi. Ó dẹ̀ ní driver tó good tó tún lóòótọ́. Mo dẹ̀ ní kó má wọrí ìpá ìpè tì yẹn gbọ́n mi. Olóòótọ́ èèyàn kan ni wọn. Wọ́n dẹ̀ good ní driving. Bẹ́ẹ̀ ló sọ fún mi ní ẹ̀gbọ́n olóòótọ́ ni wọ́n torí ẹ̀ la ṣe wá síbi. Ẹgbẹ́ ó gùdù. Iye ó ní òtítọ́ àbí? Èyí ó ní ẹ̀gbọ́n òun ní òtítọ́ gidi. Olóòótọ́ ló pẹ̀ sí. Mo dáàdì sá. Ẹni tẹ́ ẹ̀ mọ̀ dáadáa ni. Tó ṣù àṣepàdé yìí. Mo mọ ọ̀rẹ́ mi jù. Ó ní òtítọ́ jù ní ayé àti ní ọ̀run. Mo sọ fún ẹ. Jọ̀ọ́jọ̀ lọ́dún tẹ̀ mo fẹ́ rí èmi wá o. Jọ́ àti mi ti sáré ẹjọ́. Jọ̀ọ́ mi wá o. Jọ̀ọ́ sísítà mi, mo fẹ́ bí ìbéèrè kan ní ọwọ́ ẹ. Ṣé ẹni tó mu ọtí dé tún mu sìgá ó tún wá mú àgbèrè ó tún wá mú léru ẹ
irúfẹ́ ẹni bẹ́ẹ̀ jọ ó dà lè ṣòtítọ́. irú èèyàn bẹ́ẹ̀ yóò wà responsible at all. ìwà responsible. bẹ́ẹ̀ ni. àwí aṣọ́gun burúkú. àmín. Olódùmarè adúró tì yẹ. ń bá mi. ṣé ẹni yìí ìwà responsible jọ ó dà lè ní òtítọ́. irú ẹni bẹ́ẹ̀ yóò lè lótìtọ́. ó mọ̀ títọ́. sórí ọkọ ẹ tó ra mọ́tò kò ẹ́ ìdókàmú jẹun torí pọ́fàtì yorí Nàìjíríà ó lọ́ọ̀fù ẹ̀ yìí o Ọlọ́run ìdí ni wàá do kí ẹsẹ̀ do kí ọwọ́ àti ẹsẹ̀ sínú ṣọlọ. àmín. do máa wà lè kí ẹsẹ̀ bọ́ kòtò tó yẹ mo fẹ́ introduce nǹkan kan sí ẹ do bá lè gbà èyí o advice èyí o ṣé ni mú kó ẹ. Bọ́lá. irọ́ o mọ̀ tí wàá jàre àbó mi irọ́ o èsì mo kẹ́ mú àwọn advice kan kó díẹ̀ mo ṣe o dẹ̀ fẹ́ bọ̀ o fẹ́ bọ̀ jẹ́. kò ń ṣe bẹ́ẹ̀ ṣé mo pòun ló mú mi débi ó dẹ̀ tọ̀ kí n pè kóun náà dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí nígbà tó sọ pé ti rí ọ̀nà àbáyọ fún mi. wo fẹ́ mú sórí wo fẹ́ pe síbẹ̀ o ti fẹ́ ń bọ̀rọ̀ jẹ́ wà ń bọ̀rọ̀ jẹ́ ṣé ń gbé òun máa dán sẹ́wọ́n di ká tó ìnájú ẹ̀ mi. sórí òun wá lọ ṣòkòtò orí àpò ṣòkòtò ẹ má rò báàgì ẹ ìkàgbọ́ sísítà mi má èrò báàgì ẹ èmi ní èyí. ṣẹ́yìn mọ mọ́tò wà ní. ká gbọ́ Olódùmarè mi wà ṣí ọ mọ́tò bẹ́ẹ̀ ni mọ́tò yìí mo wà títí ní Oǹdó àwọn dédé wo bùṣebùṣe drive mọ́tò àwọn kan dédé kì mí mọ́lẹ̀ ẹ Àdìsá o mi he o àwọn kan dì mí mú bẹ́ẹ̀ kí mẹ́ẹ́ gbé mi lọ àwọn pípọ̀ wọ̀nyí àfi wọ̀ mo kà dé Àbújá mọ̀ rẹ́ àwọn mo kà ríra mi nílé ọ̀dọ̀ sínétọ̀ àwọn kan gbé mi sọ́dọ̀ sínétọ̀ ẹ̀dẹ̀ ká wà sínétọ̀ èmi náà gbẹ̀tìngì Ọlọ́run agbógo mi jáde dọ́ a mú experience driver yìí mo mọ̀ ẹ́ wà gan tá a gbé yọ ẹ lọ ní ọ̀nà Taraba mo kà gbọ́ là ní iwájú o àwọn Boko Haram jù bọ́ǹbù mo yẹ bí ó tún wọ àkáùsì mi ó tún gbọ́ là mo tún pẹ́ yọ mo tún tá yọ mo sáà gbé sínétọ̀ mi escape ní kí n máa fa Àbújá òkìkìtì kan president ti gbọ́ àwọn fi bọ́ọ̀lì yìí ó wà mọ́tò ló escape Boko Haram bọ́ǹbù yìí bọ́ọ̀yì ní sáà mo kà dúró síwájú wọn bẹ́ẹ̀ èmi èyí o president sì wọ èmi èyí o Àdìsá ẹ̀jẹ̀ méje jáṣà ó kà fi eyín de ká wà di Jonathan eyín de ká wà òun ó kà fẹ́ gbà mí ní wọ sínétọ̀ bá yarí iyẹ́sà ìwé lè gba ọmọ yìí o wọn bẹ̀ sí ká jà lówó bí ṣe dédèdè mi náà yín nù mi àti ká bá ẹni mọ́ ní lọ́hùn ó mú mi kúrò ní Oǹdó òṣèmi ṣe wá yẹn ṣó wá rí sínétọ̀ yẹn òun ó mú bọ̀rọ̀ ẹ̀jẹ̀ nùdò mi pátá ló mú ṣẹ̀mí mo kà lọ sí ọ́fíìsì wọn àwọn kankan wá àwọn security ẹ̀ẹ́dẹ̀ ká ṣíbùtù mo kà ṣíbùtù mọ́tò ṣàn gbé kínní wa Ghana must go away ó tẹ́ ìgbìm lẹ́yìn mọ́tò ìgbìm kí ẹ̀ mọ́ ẹ́ jù sẹ́yìn mọ́tò yìí mo wáyọ kẹ́lẹ́kẹ́lẹ́ mo rí bẹ́ẹ̀ mo kà rí páǹsì àti dọ́là tí wọ́n ṣí yín nù bẹ́ẹ̀ mi Oǹdó lórí ẹ̀mọ́ àpípọ̀ wọn mà ti bà Nàìjíríà jẹ́ ẹ̀tọ́ àwọn èèyàn dédédé àwọn mà kó sínú bóòtù yìí mi ṣerúfẹ́ olóòótọ́ àti lódodo èèyàn mi mo kà rí ẹ̀sà mi wà mọ́tò ẹ̀ mọ́ mo dì gbé kí mọ́tò ẹ̀ ó bẹ́ẹ̀ mi gbọ́ ó mú ìbínú ó sì sí driving license mi lùkà jẹ́ mo kà sáwásẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ṣó wá rí driving license yẹn gángan òun wá jẹ́ problem mi lówó issue ìwúrà lẹ́yìn nítorí pé gómìnà wọn ní Èkó ṣó mọ̀ fi ó ní agídí yíyan ṣòtítọ́ yíyan ṣe bẹ́ẹ̀ ó ní òtítọ́ ó ní agídí èmi gan mo di ní agídí náà ti Oǹdó ó lè kó àwọn fíyàwó kan ló kó wọn jọ̀nà àwọn ọlọ́pàá anybody bá halẹ̀ mọ́ mi máa lu anybody máa lu ṣíọ́ dáhùn máa pe gómìnà gan wá bó bá rí ojú mi tó fi ojú mi tú gómìnà gan fi dáka yìí mi nínú ẹ̀ka díka lọ́dọ̀ bẹ́ẹ̀ tí mi fẹ́ kó bá ẹ torí wọ́n jẹ́ ọ̀gá mi so that is why mi fẹ́ ṣe gómìnà wọn torí inú mi ṣe ń rú bẹ̀bẹ̀. ṣé ti driver's license ni yín ń ṣe problem náà má bá yín gẹ̀ẹ́tẹ̀ tó bá yẹ pé gbogbo nǹkan tẹ́ sọ fún mi pátá báyìí lẹ máa ṣe tẹ́lẹ̀ máa sanwó mi fún mi tó dẹ̀ yẹ pé máa ṣe òótọ́ fún mi kékeré nìyẹn èmi á bá yín gẹ̀ẹ́tẹ̀ náà. sísítà mi máa ju ẹni ojú bẹ́ẹ̀ ni máa ju ẹni ojú wọ gan wa máa fi wo pàdé ènìyàn náà yẹ dá sí ilé ẹ owó ti dọ̀gá mi mo ṣe o. kò lè tó yẹn mo ṣe ẹ ṣe gbọ̀nsẹ̀ ti gbọ́. mo ṣe èsì problem mo ṣe. Bọ́lá. bọ̀dá yìí ló máa bá mi wa mọ́tò yẹn. bọ̀dá Àdìsá. bẹ́ẹ̀ ni. ṣáwọn wa mọ́tò. mi wà sí ọ mọ́tò. èèyàn tó lè ti torí pé wọ́n jí owó Nàìjíríà gbé kó dẹ̀ fi iṣẹ́ lẹ̀ pẹ̀lú sẹ́nítọ̀ bóun ò ṣiṣẹ́ mọ́ pẹ̀lú sẹ́nítọ̀ torí wọ́n jí owó gbé lásán olóòótọ́ ni náà kí wàá tún lóòótọ́ tí mo tún wá olóòótọ́ lélẹ́yìn náà. bọ̀dá Àdìsá
ẹ̀gbọ́n ẹ̀yin wa mọ́tò. wo àbúrò mi wo kéré ìwé ìmọ̀ ìtàn wo ṣàṣẹ brought it up wo kéré ó dà mọ̀ tán. bọ́dà àdìsá ẹ̀yin mọ́tò Bọ́láńlé sẹ́nitọ̀ Bọ́láńlé ṣé bẹ́ẹ̀mi ni mo ní mọ́tò ẹni tó wù mí kó máa bá mi wa mọ́tò nìyẹn kí ni tiẹ̀. I'm sorry má bínú torí Ọlọ́run. jọ ọ̀gá mi má bínú. bọ́dà àdìsá. àbúrò mi. wo ṣé wọ ọ̀gá mi jọ wọ àbá dẹ́fà mo wá bẹ̀ ẹ́ torí tọ́lọ́run rọra ká wa mọ́tò yìí o jọ torí tọ́lọ́run sórí ọba ti tẹ̀ náà tó bá ti move tó ti yẹ ẹ yóò wá ọ̀gá mi. ẹ fi nọ́mbà yín síbẹ̀ sódà máa lè pè mí. ok ma ẹ ti wá. 2 5 6 mẹ́mọ̀ èsì ẹsẹ̀ sí èfún bíbí o. ẹ máa wọrí máa save ẹ. yes ma ṣíbájì sàlẹ̀ orúkọ yìí. bẹ́ẹ̀ ni yes ma so ọ̀gá dẹ́rẹ́bà jọra ká tẹ bírèkì mọ́tò yìí o torí nígbà tí n bá fẹ́ tẹ́ gòfà mi fẹ́ kí bírèkì ẹ̀ kó lọlẹ̀ rárá ẹ sì máa wo ọ̀nà tẹ́bátí èèyàn máa ń drive kó máa wo ìṣó ẹ wo tẹ́bátí bá ń lọ tẹ́bátí ń lọ sí orí títì ẹ máa wo ìṣó orí táyà àbúrò mi ó dà lọ́wọ́. ọmọ àlè lọmọ lèdí fẹ́ bùṣẹ́ jẹ́ ibodà lè sa wẹ́rẹ́ wà mọ́tò ṣẹ́ gbogbo. omi làbùwẹ̀ omi làbùmú omi làbùwẹ̀ bá a wí fọ́mọ ènìyàn gbọ́ bá sọ̀rọ̀ fọ́mọ ènìyàn gbà ó àwí gbọ́ ohùn àfọ̀gbà nímú wọn kì í gàjáre bẹ́nu mọ̀mọ́ rí sùn. ó ṣe kọlu mọ́tò kò forí sọlẹ̀ dànù níbo ló fẹ́ wọ̀ nsìn bó ló fẹ́ wọ̀ wọ́n ní tí irọ́ bá lọ fún gun ọdún ọjọ́ kan báyìí oòrùn títọ́ máa lé wọ́n lọ́jọ́ kan ó ní omi àtilẹ̀ ní wọ́n máa ṣe kí ni wọ́n máa tún ṣàn pàdé ṣáàjọ wá ṣàn pàdé lé nígbà ṣáàjọ wá ṣàn pàdé lé ní àbí wọ́n rò kò lè rí mi ń bí ṣe tán ọ̀rá yìí onírànì. ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí o lẹ́bẹ̀ kan tó lè bẹ̀ mí tààrà ẹ lèmi sọ fún ẹ tó bá wù ẹ kó gbọ́ bó wù ẹ kó má gbọ́ ó bá yín yí káàkiri èèyàn máa kó bá ara yín káàkiri náà ni. jẹ́ ká máa lọ́jọ́. ọ̀rẹ́ forgive ẹ náà ó ṣàtìpẹ́. kí ni wọ́n mọ̀ tó ṣe. ok kí ló ṣe. ṣé kí n sọ. mi gbọ́. kí n má sọ fún un jẹ́ kí n sọ fún un kó má bàa tó fi tiẹ̀ kó bóun náà tó ti yẹ ẹ́ sìn. ó mọ ọmọ kan báyìí tí mo sọ fún ẹ wípé mo ń gbé tó ń gbénu ẹ́sìtì ọmọ tí mò ń fẹ́ yẹn wò ní sórí burúkú ọmọ yẹn ló wà lọ́dọ̀ mi èmi àti ẹ̀tẹ̀ ìjọ sọ̀rọ̀ à ń ṣeré lọ́wọ́ ni bó o ṣe dé ni bóyá nítorí àǹfààní tí mo fi gbà láti máa wọnú ilé mi bó ṣe wù ú láti máa bá mi sọ̀rọ̀ bó ṣe fẹ́ òun ló ṣe bá mi nínú ilé bó lè ṣe bá mi lé pẹ̀lẹ́ o báwo ni nǹkan brother boss ó so mọ́ mi lọ́rùn mi ò mọ̀ kí n tẹ̀ wọlé kí n gbé laptop mi ó tán n máa jáde báyìí mi ò rí ọmọ tí mò ń fẹ́ ìyẹn bùn mi ò rò fúnra rẹ̀ mi ò mọ̀ àwọn méjèèjì kúrò mbẹ̀ mo pe nọ́mbà bùnmi kò lọ mo pe nọ́mbà tiẹ̀ fúnra rẹ̀ kò sí tó wọlé mbẹ̀ títí mo fi dé ọ́fíìsì láàárọ̀ ọjọ́ kejì lára àwọn olórí burúkú tí wọ́n ń kóra wọn káàkiri bí yẹn ṣe wá sọ ọ́fíìsì mi àfi bí ẹni pé èèyàn tẹ play mi ò bí lè rí ẹjọ́ kò bẹ̀rẹ̀ sí ní rojọ́ ni bọ́dà bọ́ọ̀sù ẹ̀pẹ̀lẹ́ ọ̀dẹ̀ kú ewu wọ́n ní wọ́n sọ fẹ́ pé mo bímọ ni àbí mo ra mọ́tò rárá ẹ ṣàkú ewu kí ni ló bá ní wípé Bùsáyọ̀ tí nuisance tó gbé lọ sí hòtẹ́ẹ̀lì ọkùnrin tí wọ́n gbé Bùsáyọ̀ lọ bá ọkùnrin yẹn kú mọ́jú ní hòtẹ́ẹ̀lì ó kú mọ́jú ní hòtẹ́ẹ̀lì. ọkùnrin bọ̀sùn ó yẹ kẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín rẹ̀ tó bá jẹ́ pé ọ̀dọ̀ yín ni Bùsáyọ̀ sì sí lọ́jọ́ yẹn nílẹ̀ bá ṣàgbákò. òkúrí ọ̀ má fa gbogbo nǹkan tó ń dùn ẹnu lára ẹ̀ má fayọ dànù má rún mọ́lẹ̀ má tẹ̀ mọ́lẹ̀ òkúrí ẹ̀ ò pé èmi lọ́dọ̀ gbé ṣépè fún. tó bá jẹ́ fún àyín ni wípé gbogbo àwọn ọkùnrin kan ti wà tẹ́ fẹ́ kó kú sórí yín èmi ò sínú wọn o èmi ò ní kú ikú kíkú kan bí kì í ṣe yíyẹ kò sí nǹkan méjì tí mo fẹ́ máa ròyìn ògo Olúwa ni ìwọ aṣẹ́wó òṣì onírànù wo ìjọ tó bá tún gbìyànjú tó bá bá mi sọ̀rọ̀ ẹ̀ má bẹ nǹkan kan jẹ́ lára ẹ̀. ọ̀rẹ́ bọ a ti gbọ́ nǹkan tó sọ kí ló pa máa yẹn gbọ́. ikú ni. Mágùn ni. Mágùn. kí ni ọ̀rẹ́
wo kò tó lẹ́yìn wo lẹ́yìn ibo ló wá ń lọ sí kí ló wá káàkiri kí ni tiẹ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ kó o dẹ̀ parẹ́ mágì ṣé wọ́n mẹ́tọ́ kó mágùn tó o bá dúró máa bẹ́lẹ̀ sọ̀rọ̀ láì fọwọ́ kàn rárá mo wà bẹ́rẹ̀ sọ̀kú wà kó mágùn lára eléyìí. a máa yẹra àmì sílẹ̀kùn. àmì sílẹ̀kùn. náà kí mọ́. àmì sílẹ̀kùn. Òbíò omi làbùwẹ̀ òbíò omi làbùmú òbíò omi làbùwẹ̀ òbíò. Bá a wí fún ọmọ ènìyàn gbọ́ bá sọ̀rọ̀. Mami, mami. Mami, mami. Fadékẹ́mi. Kí ló dé? Mami, kò lè possible o. Kò tiẹ̀ lè possible ni o. Kí ni ò lè possible? Kí ni? Àbá tó mọ́ nítorí ogun dádì ni o. Ó dá jókòó. Mo mọ̀. Ṣebí torí property dádì ẹ̀ náà ṣe fẹ́ ṣomi lópò. Àbí? Bẹ́ẹ̀ ni, èmi náà mọ̀ bẹ́ẹ̀. Mo mọ̀ pé nítorí ogun dádì ló fẹ́ fi sun yín lópò. The idea is primitive. It's outdated. It's unheard of, mommy. Oh God, the idea is archaic. Ṣebí wọ́n láwọn gbọ́n ni. Àáyé àwọn tí ó gbọ́n jẹ́ kó máa tiro. Jẹ́ kí ògùn gbé tèmi kó máa bẹ̀rẹ̀ ká wá mẹ́tọ́ máa kó sínú pàkúté. In this modern world, I can't. Kò jọ. Mo ní kó lọ fọkàn rẹ̀ balẹ̀. Ṣé bẹ́ẹ̀ mi ni àwọn náà máa bá mi lé? Wọ́n bá mi lé. Torí bẹ́ẹ̀ ló ṣe wá pariwo àbí? Mo kò má rò ó. Ṣáà fọkàn ìbalẹ̀. Mo dáyé tí ń ṣe irú ẹ̀ modern world. Wọ́n á ṣú èmi lópó. Òbíò omi làbùwẹ̀ òbíò omi làbùmú òbíò omi làbùwẹ̀ òbíò. Inú rírun ló pẹ̀tù oṣù kẹlẹ ọpẹ gà wọnú wọjẹ lọpọ máa tí òro ọdí gbé adìyẹ mi inú máa rán kàn kú ni bẹ́ẹ̀ ni àfikẹ́ fẹ́ gbádìyẹ mi kalẹ̀ adìyẹ mi jẹ́ ẹ̀kọ́jà lé akọ olóògbé ànisọnù lọ́ọ́rìn ìsọnù ṣé lọ́sọ̀ máa ní sọnù ọdí gbé adìyẹ mi àrìrá làkọ ajá rìn àrìrá lọ́sọ̀ máa rìn ọdí gbé adìyẹ mi lọ́sọ̀ mọ́ ìhà ẹ̀kọ́ gbé kalẹ̀ bẹ́ẹ̀ máa ṣẹ́ pé o jẹ́ èmi mọ̀ lọ́mọ ìṣèpè bẹ́ẹ̀ bá yàn jà àmọ́ ní gbé adìyẹ mi ọ ní gbé adìyẹ mi kí mo ti wí lẹ́kẹ̀ẹ́ nínú ló pẹ̀tù inú irun lọ́mọ àpọ́ntàn àwọn oníwọ̀jẹ̀ lọ́pọ̀ máa tí òro tọ́tàn ti bá àsìkò bá gbádìyẹ mi kalẹ̀ akọ ológbòsè lọ́rìn ìsọnù akọ ajá ìlọrin ìkú ọ̀tọ̀ máa rìn sọnù ni ọ̀tọ̀ máa ra nìyà àfikẹ́ bá gbádìyẹ mi kalẹ̀ o ń mọ̀ra adìyẹ méjì ọlí pàtàn ọ̀tọ̀ tún wò mí sísun sọ̀ tún gbé bòkú lọ ọ̀tọ̀ máa rìn sọnù ní bóbógún ọmọ ọ máa rìn pẹ́ máa ṣépè àmọ́ yẹ́ mo wí àrọ̀ ti rọ̀ mọ́ àfikẹ́ ìgbádìyẹ mi kalẹ̀ àìgbádìyẹ mi kalẹ̀ iná ti ju ọ̀tọ̀ ọní gbé mi ládìyẹ ànìrànlákó ológbò rìn ọ̀tọ̀ máa rìn ọ̀ máa rá ní o ọní gbé mi ládìyẹ èèsàn fẹ́ san èèwọ̀ fẹ́. Ọlọ́run Olódùmarè máa ṣàánú mi bẹ́ẹ̀ yìí o nígbà tó ń ṣe pé mi ò jẹun alẹ́ àná sùn tí mo la kó bára mi bẹ́ẹ̀ ni mo la jáde aládìẹ bẹ́ẹ̀ èpè búkúbúkú wọ́n lè ti sọ pé màmá yín pé eléyìn òkè ni ṣé pèrè ò ní ṣe báyìí Ọlọ́run Olódùmarè máa ṣàánú mi bẹ́ẹ̀ yìí o ṣé pèrè ò ní ṣe mọ́ mi lára báyìí Olódùmarè ṣàánú mi o. Eré yẹn o èdè yẹn o ọyá ká wá o àdìsá tí ó pọ̀ ìwọ dà ní èmi ni lẹ́ àdúgbò ẹlẹ́dọ̀ Ọlọ́run gbígbóná tí ń bọ̀. wọn mọ níbi kankan pàtó wọn mọ kàn rìn káàkiri ni bóyá lè rí nǹkan tá a lè jẹ ni o ní kankan lè tẹ̀lé fi panu. ikú wọlé ahoro bá sámọ̀ ni bẹ́ẹ̀ ni àgùntàn tó lóun ó jè sùúrù ó bá mọ̀ pé bí a ṣe ń hó èsúrú bí èpo ẹ̀ ṣe ń bọ́lẹ̀ ló ń ká kiribiti tí ò rí kẹ́ tí ó ti yẹ bẹ́ẹ̀ yẹn èmi gan bí mo ṣe wà mí ò rí nǹkan kan gbá sí èsì yìí mo mú sẹ́nu
bẹ́ẹ̀ ni mi ní kọ́ bọ̀bọ̀ níbi. ẹ̀yin ọmọ tó tiẹ̀ wá jọ mí lójú ni pé nígbà tí mo fẹ́ wọnú ilé rẹ̀ ọmọ bígbà téèyàn sílẹ̀kùn Mr Biggs téèyàn wọlé àbí Tantalizer ọmọ bí ṣe máa ń bọ̀nàbọ̀nà tí máa já tán bígbà téèyàn ṣe dín nǹkan tán téèyàn ṣe gbé nǹkan kaná tán bẹ́ẹ̀ ni yàrá rẹ̀ ṣe rùn. Ṣùpọ̀ má lè kú ọ́ tẹ̀lé sórí bí ìyàdé bá ẹ jẹ èèyàn ní ayé ìyà ògidì ìyà tó bá ń jẹ ènìyàn ló bá mú wọlé oṣù àdíẹ̀ bẹ́ẹ̀ dòdú lè bá a ṣe yẹn àlà tó máa kálá àlà kórówó ẹni. bẹ́ẹ̀ ni kọ́nà mọ̀jà lára kárówó lójú àlà. bẹ́ẹ̀ ni. ẹ bá mọ̀ sọ kásẹ̀ rẹ lẹ̀ mo rí ọ. kásẹ̀ mi á lè. kásẹ̀ rẹ lẹ̀ lè sí. èmi èyí. bẹ́ẹ̀ mo rí ọ. kí ni. kó gbẹ́jẹ́ ó lè sí. Ṣùpọ̀. wèrè èmi ò mọ̀ ọ́ ni ló dín ẹ̀dìẹ lọ gbẹ báyìí ó tún níyàwó ńlé mi. ní sùúrù Ṣùpọ̀ ní sùúrù mo tún gbé gàrí mo gbé gàrí pamọ́. onígàrí. bí màá bí wọ́n ní ó tutù kú mo mú ṣúgà sí. ò ní sórí burúkú. àmì ẹ̀ pọ̀ o Olódùmarè ẹ̀dà kí. kò ní bí omi tútù sí. mo kúkú ní ìmọ̀ bí tí wọ́n dúró bí ọwọ́ ta ní sí. mo sì fi kàn sí. ò ní sórí burúkú. mo sì fi kàn sí. ó di mọ́tí. mo wá bó kọ́ lọ́dọ̀ lórí rábò. Olódùmarè èpè yìí mo dé transfer ẹ̀ ó di mọ̀ tó máa fi òtún nínú lórí èpè ni ó ti ṣe adé ó kàn gbé adé ní ògbélé ẹlẹ́rọ pẹ̀rẹ̀. dùnà kí ló fẹ́ fa orí burúkú fún ọ náà kí n lè pè nínú mo délé ọ̀rẹ́ mi mò ń fi nǹkan sẹ́nu kí ni ìyẹn pé ń bẹ̀. ayé àdá o ṣé nígbà tó ń bọ̀ yẹn o ò rí màmá ẹlẹ́dìẹ̀ kan tó ń ṣépè lọ́dún bí n sìn. iye lẹ́yìn òkè. bẹ́ẹ̀ ni. má sọ fún mi pé adìẹ rẹ ló gbé o. èmi ò rí èpè náà ti mọ̀ ọ́. kí ni mo ṣe kí ló dé. sórí èpè adìẹ yìí ṣẹ̀ka nájí àná adìẹ nìyí ti kọjú lẹ́yìn ìkùlé mímé ọba gbọ́ kọ́kọ́rọ́ nǹkan aago méjì òru ó ti àkàkọ́ ṣe mo nǹkan ju kí gbá wọn. má sọ fún mi pé ọjà di iye lẹ́yìn òkè gbé. bẹ́ẹ̀ni ọ̀pá rẹ̀. òun ni mo dé yín o. ó jí adìẹ iye lẹ́yìn òkè gbé. bẹ́ẹ̀ni. ha Àdìsá kí ló dé tó jẹ́ pé òun fi ọjọ́ ọ̀la rẹ̀ ṣe báyìí tó yẹ pé ìwọ kan èmi kan ní bá mi pé kalẹ̀ jẹ́ ń ju ọjọ́ ọ̀la tó ń sọ fún wa pé tán ni pé ká mọ̀ mú nǹkan oníkan mọ́ tiwa àbí òsì mẹ́jọ náà. ẹ̀yin ní tí mo torí ẹ̀ pé òun ni ájò tí mo ṣẹ̀ ṣe fún yín tán bó ṣe dáa tó náà lọ burú tó ìkìlọ̀ wà ń bẹ̀ o ẹ gbọ́dọ̀ ṣépè fúnra yín o ẹ sì gbọ́dọ̀ fetí gbọ́ èpè ẹ sì gbọ́dọ̀ fi jalè. ẹ mọ̀ pé ó léwu kò sí lọ́rọ̀ wa tẹ́lẹ̀ sọ ti yẹ yín àmọ́ eléyìí tẹ́ fi gbẹ̀yìn délé pé òun sọ ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wo yìí bó ṣe bẹ́ẹ̀ ṣe ń wo ló ṣe dùn mọ́ o ìmọ̀ sọ ìpè domi gàrí tí ọmọ gbé mu báyìí bóyá lu tó ti wá o ni wọ́n ti kẹ̀kẹ́ kún Oǹdó ni kò yé mi. dádì ṣe rí dédé ọ̀rọ̀ ìyétò yìí bó ṣe ń sọ yìí ṣe rí ní ìlú wa ní Oǹdó èpè wa òfegè mo lè dédé rò Ṣùpọ̀ bí dífi Ṣùpọ̀ o bàbá di apá ẹ o. bẹ́ẹ̀ ni. bá mi ṣe gbọ́ ẹ̀gbọ́n tó bí ń bá mi ṣeré tó sọ pé wọ́n ń bẹ̀ mi ṣeré ló jẹ́ pé bàbá ní ọ̀pá èmi. bẹ́ẹ̀ ni. ìyá ní apá o eré náà mọ̀ ń bọ̀ sí o sórí ìyá ọ̀pá ọ ọmọ ọ̀pá ọ bàbá wà á ṣẹ̀ṣẹ̀ pa ọ dànù eré náà ni mo sì ń ṣe. eré òsì wo nù wọ́n fọ ọ̀rọ̀ kí bàbá pa ọ ọmọ pépè nù. òjò bá ń lọ tí mo fẹ́ wí fún yín nù. kò sí wàhálà jàre mo mọ ibi tó ti ń bí bàbá òfò tó ń pa mi. bẹ́ẹ̀ sọ. eré ẹ̀ ń ṣe èpè yìí o. ó sì bolè jíjà tiẹ̀ ó sì fi kórí burúkú tiẹ̀ bá mi. tó forí burúkú ẹ ó lé oṣù tó wà lójú rẹ ó lọ lórí burúkú tí ò ní bọ́ wáyé ọjọ́ mi mọ̀ tó wà lójú rẹ tó fi padà kó bá mi báyìí nísìn. wàhálà ìkó tó bá tèmi jẹ́ ìfà bọ́ọ̀tà ìsọ̀ tó wà sí tí lè fi jó. bọ́ni mo ti jẹ́ mẹ́. Àdìsá. orí ó ti ṣẹlẹ̀ náà. solution àbá. tọ́lọ̀ bá ti dé náà ni ọmọ wa solution kọ kọ́mọ wá sálólà jìkì àbẹ́ sálọ́mù olórí burúkú ọmọ tó ti ẹsẹ̀ sórí tèmi ò le tiẹ̀ náà ni àánú rẹ̀ ló ṣe mí tèmi bá ti níbàá mi bíbà téèyàn lọ́lọ́ ni o tó ti yọ ẹ̀rù ọ̀bà mi o tèmi bá délé bá mi mọ tí wọ́n ṣe fún mi tí nǹkan kan fi ní ṣe mí o. àfi tí bá mi bá ti kú lè pèlè mú mi tó ti yọ títí ìwọ bàbá rẹ ni o lè dọ́dọ̀ bá mi wọ ló pépè tiẹ̀ bá mi èmi mo lọ jáde aládìẹ ni. bàbá rẹ wo bá mi ló fi ń ṣe bàá rẹ
wàláhì bá mi ṣe bá rẹ̀ bàbá tiẹ̀ lọ́tọ̀ bàbá tèmi lọ́tọ̀ bàbá rẹ̀ wà lóńdó odò tó sì ń wò ó láti ìgbà tó ti sáko lóńdó láti kékeré èdè tí wọ́n fi sí ọ lẹ́nu tó rò pé ọkọ́ láti ìlú yín tó ń lò àwọn old school òǹdó tó ń sọ kiri tó ti lukú déètì ní sórí gbogbo Elédùmarè tó máa ń sọ wọn ò ló mọ́ o. èrò wo parí bẹ́ẹ̀ ni irọ́ ló pa. òǹdó gidi lọ sọ yìí. àwọn èèmọ̀ nǹkan ṣé orí òǹdó kọjá lọ́jọ́kọjọ́ tí à ń wẹ́kọ̀mù mi pọ̀yọ́ bọ mẹ́sàn ní bá a ti ṣiṣẹ́ díẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ mú yèkó mi. oyè níbo amúlùdùn. wọ́n fi dèdèrè joyè. bẹ́ẹ̀ni. bóyá ìwọ kọ́ ni wọ́n fẹ́ fi dààmú lùdùn bóyá dàlúrú ni wọ́n fẹ́ fi ọjẹ́ wọ́n máa fẹ́ tí máa jáde adìẹ olóyin òkè wọ́n máa fi joyè. ẹni tó bá fi ọjọ́ yè lóńdó ọmọ tí ń ṣe o ọlọ́run kọ́ ọmọ tí ń ṣe o. sọfẹ́ gbọ́ ọ̀rẹ́ ìwọ gan olè wà lójú ẹ̀. èmi bẹ́ẹ̀ni dé o lè bá yí ojú ẹ ìbọn lókùnkùn wa wákìrì tó máa fi jalè ọmọ gbọ́n mo sọ fẹ́ ṣe wípé o adìẹ aládìẹ ni mo jí dé mo dé ìwọ gan mo sọ fẹ́ o tó wọ mọ́ra o tó fẹ́ kájí àbí. èmi ò ní ká ẹ jẹ́ nítorí mi kàn mọ̀ ní pé tí máa délé àwọn ọ̀rẹ́ kan wà tí máa ti bá mi. omi o omi làbúwẹ̀ omi o. àǹtí mo sún irú wa rubbish wo lè ṣe yẹn náà. ṣé nítorí pé mo tún wá fọ̀rọ̀ mi lọ yín pé mo ní ìdí owó lè wá lọ introduce mi sí onídọ̀tí yẹn onídọ̀tí illiterate yẹn tí ò lọ sí school abẹ́ ẹ̀wọ̀ mi sí bọ̀bọ̀ yẹn ni mo ò láìkẹ́ o mo ò tiẹ̀ láìkẹ́ àtọ́ kí ni gbogbo rubbish yẹn. mo nífẹ̀ẹ́ ni kò rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ mo ní kó má jóná mọ́lẹ̀ torí tó bá jóná mọ́lẹ̀ kí ni fẹ́ẹ́ fi irú ẹ̀ ṣe. Olódùmarè àjò tiẹ̀ pé àṣẹ ogun búkú ní statement kan tí mo gbọ́ lẹ́nu ẹ̀ fi do mọ́ ìjọ iná máa wuli ní ọ̀dọ̀ yìí ẹ̀ torí pé ó ti fẹ́ ṣe kí ni ó ti fẹ́ lu date àbí bẹ́ẹ̀ ni sórí ohun tó dé òun ló fi ká wá rí òun bẹ́ẹ̀ ni dé bá jẹ́ fi òun dé èsì ágíyàn mi fi èèmọ̀ ṣùpọ̀ ní gbogbo ìlú yìí bẹ́ẹ̀ ni ìyí òun ìrì graph àbí kí ẹ ti fòyìnbó ìyí àwọn rí graph ìyí ni èmi náà ní tẹ̀sí tóbi bẹ́ẹ̀ ni tó bá jẹ́ fi èmi àdìsá ọ̀gọ̀ ní odò àmọye àwọn áńgẹ́lì tó ń gbórí ilẹ̀ ṣoṣoṣo ló bá wù wọ́n bẹ́ẹ̀ ṣe bò mí ẹ̀yìn àdìsá fẹ́mi níbẹ̀ òun kẹ̀ ó dà wọ́ tí wọ́n ìrú ẹ̀ lágbo pàṣọ ìrúfẹ́ ìwọ. wọ́n bọ̀rọ̀ jẹjà rí àdìbá ní kò bá bẹ ní ìlú ìṣẹ́. kẹ̀kẹ́ oníbàtà láwo kẹ̀kẹ́ agogo ṣọ́ọ̀ṣì ìlú ẹ̀wà bá wà jó bàbá wà jó kẹ̀kẹ́ onífà láwo kẹ̀kẹ́ agogo ṣọ́ọ̀ṣì ìlú ẹ̀wà bá wà jó ẹ̀wà bá wà jó agogo ṣọ́ọ̀ṣì ìlú ẹ̀wà bá wà jó ẹ̀wà bá wà jó ẹ̀wà bá wà jó agogo ṣọ́ọ̀ṣì ìlú ẹ̀wà bá wà jó. Sẹ́ẹ̀lìà màláìkà mi màláìkà mi tẹ̀síwájú. Sẹ́ẹ̀lìà èyí máa láyà kàláyà mímọ́ o mímọ́ o màláìkà mi màláìkà mi. mo ń tẹrí bá bàbá. màláìkà mi. mo ń tẹrí bá bàbá. sọmílẹ̀ bàbá. kábíyèsí bàbá bàbá mi filẹ̀ lójú ọ̀rọ̀. bàbá sọmí sílẹ̀ mi lára ya. bẹ́ẹ̀ ni bàbá. alágbára ti dé. ó mà ti dé o. ó ti dé wá ó ti wọlé dé. bẹ́ẹ̀ ni. ó ti tún dé. bẹ́ẹ̀ ni. alágbára ti dé. ó balẹ̀ gùdẹ̀. ó wọlé wá. bẹ́ẹ̀ ni. ẹ kúrò lọ́nà o alágbára wọlé. alágbára wọlé. tẹ̀síwájú. alágbára wọlé. ẹ kúrò lọ́nà o alágbára ti dé. màláìkà o. alágbára ti dé. ó ti dé. ẹ kúrò lọ́nà o alágbára wọlé. yé màláìkà. yé ò dẹ̀lí ya ma. ẹ kúrò níbẹ̀. ó dẹ̀lí ya ma. ní Jésù Olúwa wí. ó yá wí bàbá tẹ̀síwájú iwájú. má ṣe ṣépè. bẹ́ẹ̀ ni. ní ìwé mímọ́ sọ. bẹ́ẹ̀ ni bíbélì gan fọ̀ bẹ́ẹ̀. má ti torí pé wọ́n jí adìyẹ wọ́n jí adìyẹ kékeré nínú tọ́lọ̀ ń ṣe fún ọ. bẹ́ẹ̀ ni mọ̀lẹ́kà rẹ̀ wọ́n ń gbọ́. ó bẹ̀rẹ̀ sí ní ṣépè ní adìyẹ tó jẹ́ pé tí wọn ò bá jí ó lè rìn lọ́kọ́ mọ̀ wà lé mọ́. bẹ́ẹ̀ ni mọ̀lẹ́kà mi ká tẹ̀ títí ẹ lọ. àwọn èèyàn kan bẹ́ẹ̀ ni o tí Olúwa dá bẹ́ẹ̀ ni wọ́n jí àwọn èèyàn wa kan. kí la lè ṣe fún wọn. màláìka mi wo kú bọ̀. ìwọ tí o jókòó sí nìkan tí Ọlọ́run ta àtẹ. tí o wá mú èpè tí o sọ di aṣọ tó ń wọ̀. kábíyèsí bàbá.
tí o mú wá pè tó o sọ di bàtà ẹsẹ̀. bẹ́ẹ̀ni nítorí pé wọ́n jí adìyẹ tó yẹ pé kọ́ ni lè pa. bẹ́ẹ̀ni kò bẹ̀rù Ọlọ́run ni. adìyẹ tó jẹ́ pé ó lè rìn kó bọ́ sínú omi gbóná kó wà lé mọ́. bẹ́ẹ̀ni kíkọ́ nípa kọ́ ní. o bẹ̀rẹ̀ sí ní ṣépè torí adìyẹ lásán. Jésù Kristi. yẹ ṣépè. ó dẹ̀ lè yá máa. bẹ́ẹ̀ni Jésù Olúwa wí. bẹ́ẹ̀ni Jésù Olúwa wí. màláìka mi ká tètè. irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Ísírẹ́lì. bẹ́ẹ̀ni màláìka mi ká tètè rẹ̀. bí ìwé mímọ́ ṣe sọ. ó ní tí wọ́n bá jí adìyẹ rẹ̀. bẹ́ẹ̀ni fi mọ́ra. ó kábíyèsí màláìka. dẹ̀lí yá máa wọlé. kàkàrò ní má pàtà ó wọlé dé. ó wọlé o. alágbára ti dé. ó mà dé. ẹ kúrò lọ́nà o. alágbára ti dé. alágbára ti dé. ó wọlé. alágbára ti dé. ẹ kúrò lọ́nà o. alágbára wọ̀dé. yẹ ṣépè. tí o bá ṣépè orí àwọn ọmọ rẹ ní lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. má ti torí adìyẹ. nǹkan ẹlẹ́mìí kékeré. àbí nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ tí èèyàn ń tà. bóyá àwọn kan wá nu ṣọ́ọ̀bù wọn mú ń bẹ̀. gbà pé wọ́n yọ sàká lára ẹ̀ ni. bẹ́ẹ̀ni o Jésù ni Olúwa lórí o. Jésù Olúwa fúnra ẹ̀ yọ sàká kókó lọ. bẹ́ẹ̀ni o. má ka nǹkan kún. wọ́n jùlọ nǹkan ọ̀sìn. kábíyèsí. bóyá wọ́n mú ń bẹ̀. màláìka mi. gbà pé Olúwa ló lò. bẹ́ẹ̀ni. má ṣépè. bẹ́ẹ̀ni màláìka. má ṣépè. torí tó o bá ṣépè èpè bọ̀ wá dà wọ́n. ó bọ̀. alágbára wọlé. ó wọlé o. mo ti lọ. alágbára ti dé. ẹ kúrò lọ́nà alágbára ti dé. alágbára wọlé. ó ti dé. alágbára ti dé. àǹtí mi àwọn wòlíì tó preach tán sí tálẹ̀ rògbọ́n bá wí. àwọn wòlíì tó wá bí ń sìn. ọ̀rọ̀ náà ni wọ́n wí. wọ́n wí títí wọn tá ládìí ẹ sọnù ẹ̀yin ládìí ẹ sọnù àǹtí mi èpè yín pọ̀ èpè ti pọ̀ jù ẹ wò etí mi ti kún. lẹ́rù rẹ̀ yèsì lóbi sí ọ̀wí mò ń ṣépè. onírèrè òwí mò ń ṣépè sí lọ́tọ̀ máa rìn lọ àrísọ́nù ní tọkùn. àǹtí kò falẹ̀ ifá ti ń ṣe àǹtí mi èpè yín ti pọ̀ jù wáì tẹ máa ń ṣe pé every time èèyàn tó lọ sójú ogun ni tó náà ń pẹ̀yàn mẹ́fà tó ya gbogbo alẹ́ nu kò tí kú òun bẹ́ẹ̀ ó tẹ ọmọdé mẹ́fà pa bá a tẹ̀ rí tójú ogun aṣáàrí adìẹ mẹ́fà tó pa àǹtí mi ẹ sì mi èpè. èmi gbogbo wọn níbi sí ọ̀wí mò ń ṣépè kí mèsì ń ṣépè kọjá ètè mọ́ ń bá ká gbogbo ní ọ̀nì sórí ilé. ẹ wò ẹ ṣàfẹ́mi ní nǹkan tí wọ́n á gbà lọ́wọ́ yín. ìwọ̀n láràn ọ̀ràn kí ni tiẹ̀ ṣé mo ṣépè rí lójú rẹ̀ sí ló máa dá padà torí àyà àsan ó bọ̀ jẹ́ wo máa ra gàṣẹ sọ́ọ̀bù máa san ìṣú. máa dá padà ṣé mo ti yá kan lọ́wọ́ yín tẹ́lẹ̀ tí mi ò dá padà. ó tètè san ni. mo máa ra gàṣẹ sọ́ọ̀bù o bó ṣe máa san àjọ. omi làbúwẹ̀ omi o. ìsílẹ̀ irú nọ́ọ̀sẹ̀sì ò lélẹ̀ o rẹ̀ pa olè bíbélì pé mo jẹ́ lówó tó lè mọ̀ mí láìpẹ́ tó ṣe o ṣé kí ọ̀rẹ́ gbọ́n máa bẹ́ẹ̀ mo jẹ́ lówó. mo gbẹ́ inú òṣìṣẹ́ sàn wo ó jẹ mí lówó nǹkan tó ṣe fún mi ju kéèyàn jẹyàn lówó lọ ó lè ní ìwọ̀n dìran ẹ̀ sórí gbọ́dọ̀ àdìsá tó mú mi lọ́ba láti 3 days mi ò rí àti bọ́ọ̀sì àtòun náà mi ò jọ bí àwọn méjèèjì ó wá sọ fún mi wípé mo wá pariwo lé lórí mi ti pariwo lé lórí ṣó ti gbọ́. nǹkan tó fẹ́ sọ nìyẹn ó ṣe gan ni níjọ́ tí mo mú ẹ lọ sílé àwọn ẹ̀gbọ́n mi tani mo sọ pé mo fẹ́ lọ mú ẹ bá. ṣe bí bọ̀dá àdìsá ó ní ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni ṣe bí nǹkan tó sọ fún mi nìyẹn. ó ṣe wàá sóríire ìgbà tó wá débẹ̀ ìjọta lẹ lọ rí. ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ kọ́ ló pe fún mi ni. ó ṣe àdá fún ẹ mo ní jẹ́ ká lọ o jẹ́ kí ló mú ẹ bá ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n mi tí ọwọ́ ti tèmi máa ká ìgbà tó dé débẹ̀ ó mú bọ̀dá àdìsá ẹ múra yín sẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ sọ̀rọ̀ ó dẹ̀ padà dé ó ní ọ̀rẹ́ mi o bọ̀dá tí mo máa wà fine o good ó dẹ̀ wọ̀ yẹn. ok ọ̀rọ̀ tí mo sọ fún ẹ gangan ló fẹ́ gbọ́ mo ní pé ó wà trustworthy nítorí pé ó dẹ̀ wà trustworthy ni báyìí mi ò mọ̀ pé irọ́ lẹ́jọ́ ń pa fún mi mo mọ̀ pé ó lè ní gbogbo yín mo mọ̀ pé mọ̀mọ́ mú mi wá bá wọn kọ́ lè lo 419 fún mi ni tó jẹ́ ìsọfún ẹ mọ́tò yẹn tí ò bá jáde ó mọ̀ mí o ó dẹ̀ mọ̀ mí dáadáa. bẹ́ẹ̀ ni sàn ó mọ̀ kan tó máa ṣe wá padà wà lọ bá bọ̀dá àdìsá ẹ tún múra yín sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe múra yín yẹn ẹ tún jọ sọ̀rọ̀ wà lọ gbowó 3 days ọjọ́ mẹ́ta péré. ṣé ibi tó fẹ́ parí ọ̀rọ̀ sí yẹn tó nǹkan tó fẹ́ sọ yẹn sórí olè ni ẹ mo dẹ̀ ti mọ̀ pé olè náà ló máa jà mo ti mọ̀ pé ìwọ̀n dín ìwọ̀n olè ní gbogbo yín sórí àti bọ̀dá àdìsá àti wọ èmi mò ń pariwo sórí ẹ̀wọ̀n ló máa kú sí bó ṣe wà. ó tí ìrajà tó ń sọ̀rọ̀ ẹ jẹ́ ní wàá sọ̀rọ̀ bóyá má parọ́ bí wèrè tiẹ̀ yẹn wọ́n má mind ẹ̀. Yeah. Okay. All right. Bí ìyà bá ń jẹ ní ká máa rọ́jú bí kándúta ní.
ká máa rọ́jú o bó pẹ́ bóyá. okòrè sí ọmọ àwòyíra kọ́ má bàa rẹ̀ ẹrúkẹ́rú àfilàlẹ̀ lẹ́nu yẹ ń kọ́ ìyá yóò dé wá sílé o ẹ jẹ́ kí wọ́n kankan ẹ̀ kó o jẹ. ẹ má ṣe yọnu sá ó yá kí n tó lọ máa jẹun. ojú ẹ máa kọ́ rẹ lọ́wọ́ ṣé ò sí. mo ní ìbéèrè kan fún yín ni. ìbéèrè bí mi máa dẹ lóhùn. ṣé ti yan mi kò nẹ́bí yìí ni. Fadékẹ́mi irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu ojú tèmi wò yìí àtẹ̀jẹ̀ tí mo wọ̀ lára yìí ẹ jẹ́ dàpọ̀ tó jẹ́ bàbá ẹ kò sí bàbá ẹ náà tó bẹ́ẹ̀ tó lè yọ ọkọ inú ẹbí wa kí n tó ṣẹlẹ̀. ayé pọ̀ bèmí àti mọ́mí mo ti drop out in school torí mọ́mí ò rí owó school sọ fún mi owó mọ́tò tí mo fi dọ́dọ̀ yìí ọ̀rẹ́ mi gan ni mo gbà lọ́wọ́ ẹ̀ àti jẹun gan difficult fún wa. Fadékẹ́mi ó ti tó ẹ má sọkún mọ́ Ọlọ́run ní pété ẹlẹ́kún. àmì sá. ṣé o fẹ́ gbọ́rọ̀ o fẹ́ gbàbọ̀ gbọ́ ṣé o gbogbo ohun tó ṣẹlẹ̀ sí yẹn pátápátá àti wàhálà tẹ̀ rí ìyẹn ló fà á. lọ́nà ó sá. yóò dáa fún ẹ ìdí àti túmọ̀ rèé sórí ẹbí gbadé yẹn ká títí tó fi mọ́rí bàbá wa Álímì gbogbo ìyàwó tá a bá ti fẹ́ lé tiwa tó kọ ẹ̀ bá ti kú òdìdí àwọn kò ṣopó wọ́n ní kí màmá ẹ ṣopó ìyá lóun ò lè ṣopó ní tó fa wàhálà nìyẹn. but daddy kí ló dé tí ẹbí fẹ́ fi súnmọ́ mi lòpó káti ẹ̀gbà yìí pé àṣà ni ṣé yóò mọ̀ pé bàtà tẹ̀gbọ́n bá ti bọ́lẹ̀ kò dá káàbúrò kò sí ni kẹ̀dẹ̀ máa wá wò ó irun kan báyìí ló máa ń jẹ́ kí àbúrò máa rókú sẹ́gbọ̀n kó ba lè fẹ́ ìyàwó ẹ̀ tó bá kú. ẹnu ẹ gbó dáadáa mo fẹ́ràn ẹ wọ́n ní ọmọ jàǹdàkú kan ò ní yàrá ọmọ tẹ́kùn bá bí ẹkùn náà ni ó jọ bàbá ẹ náà jẹ ó jọ ìdílé wa ètò yìí ẹ ó pọ̀ ju tí ò yí ẹ lọ wọn bá bí tó mọ̀dé ló sọ̀rọ̀ dé yẹn ò jẹ́ sọ nǹkan kan fún ẹ tí ò bá ti sọ lórí ẹbí ìyá máa ń jọ ọmọ ni wàá gbọ́ nǹkan kí n sọ nǹkan fún ẹ lọ́jọ́ tìní wo atọ́tilétọ̀ ni wá o kẹ́nikẹ́ni kó má bàa dá sọ̀rọ̀ mọ́ wa mo dẹ̀ fẹ́ kó mọ nǹkan dájú pé àbẹ̀tà bá ti fa orí igun ìta àfijọ́ kẹ̀kẹ́ àkàlà máa gbó o ṣé o wá dorí àti òrò kẹ̀lẹ́ abẹ ti kú abẹ òmù mọ́ kò rí bẹ́ẹ̀ o yẹ sọ nǹkan kan fún ẹ tí ẹ bá ṣe tán lọ́jọ́ tìní ìyẹ́ mọ̀ ṣebí ìyẹ́ mọ̀ lórí ọkọ tó ti kó fẹ́ wa tẹ́lẹ̀ ó wá ṣe tán lóhun òṣùpó tí ìyẹ́ bá lóhun òṣùpó lọ́jọ́ tìní o ìgbádùn mi fún yín bí inú orí adẹ́tẹ̀ tó bá lóhun òṣùpó gbogbo nǹkan tó lè ṣẹlẹ̀ sí yín ìyẹn kan wá jẹ́ kí n wá sọ nǹkan kan fún ẹ kádìtì bá lè gbọ́ràn la ṣe ń sọ lójú ọmọ ẹ o gbọ́ àbúgbọ́ kí adití kó bá lè gbọ́ràn la ṣe ń sọ lójú ọmọ ẹ tó bá délé kó sọ fún ìyá ẹ o gbọ́ àbúgbọ́ sọmọ ẹ tó bá délé pé ohun tí olórí rẹ bí sọ rè o yípe ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá sọ ó di àbá ó dẹ̀ dàṣẹ gbogbo tí bá dẹ̀ sọ pátápátá gbogbo ẹbí ló sọ tẹ́nìkan kò lè yí padà o gbọ́ àbúgbọ́ ẹnìkan ò lè yí padà mọ́. omi o omi làbúwẹ̀ omi o omi. ṣé mi fẹ́ kàwé ni. sí mi kì í ṣe pé mo fẹ́ kàwé bá náà kí lè mọ ìbímọ tí wọ́n fi wé sí àmọ́ ọmọbìnrin kan wà tí èmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ fẹ́ ọmọ ó sà ní dandan lá àfi gbẹ̀mí èmi ò bí má lọ kàwé o lèhun tó lè gbà kémi ọmọ fọ́ọ̀n lẹ́nu o èmi sì fẹ́ fọ́ ọmọ yẹn lẹ́nu mo fẹ́ gba ẹnu ẹ̀ gidi tí ó yọ ẹ̀jẹ̀. ẹ wo ìmọ̀ràn gidi ló gbà yẹn bẹ́ẹ̀ ni torí tẹ bá kàwé ìyàtọ̀ wà nù ayé yín. nínú ayé mi. ẹ ṣe opportunity tẹ máa ní máa pọ̀ àkọ́kọ́ ẹ máa ní manner of approach ìhùwàsí gan yàtọ̀ àwọn èèyàn gan á tún respect yín. ọjọ́ ti wèrè. èmi ò sọ pé ẹ̀ ń hùwà bí wèrè tẹ́lẹ̀ àmọ́ ẹ máa yàtọ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe máa ń fò káàkiri tẹ máa ń bẹ́ kiri yẹn á yàtọ̀. wọ́n mọ̀ fún mi respect ṣé respect ń ṣe àwọn tí mo jù lọ àbẹ́yàn tí wọ́n jù mí lọ ni wọ́n mọ̀ fún mi respect torí pé mo kàwé. kò ń ṣẹ́ni tẹ́ jùlọ nìkan àtẹni tó jù yín lọ àtẹni tẹ́ jùlọ ní gbogbo àwùjọ tẹ́ bá dé ìyàtọ̀ àwọn àánú ayé yín wọ́n á rí i pé ẹ ti kàwé ẹ ti change. jẹ́ pé ìwé mọ̀ dáa díẹ̀ mọ̀ mi
ìwé máa tún gbèsè ayé rẹ̀ àti nù. Yàtọ̀ sí ó ní pé wọ́n mọ̀ fún yàn lápọ̀nlé o ṣé kò sí nǹkan kan míì tó fẹ́ dàbí kó tún lè tó jẹ́ pé ó lè léèyàn sound school àbí tí mo tún jẹ́ kí èèyàn dùn pé àyàn ń kàwé kò sí nǹkan kan àwọn nǹkan kan. kò sí nǹkan tó lè ń bẹ̀ lẹ́yìn kẹkàwé kẹ ṣe youth cup. youth cup èèyàn lọ ṣe youth cup. ẹ máa lọ ṣe àgùnbánirọ̀. mọ̀ pé nítorí sọnù àgùnbánirọ̀ wọ́n ti máa wọ sọ máa ń wọ̀ tí wọ́n máa dé òjò pagimọ́ ọ̀gá. àwọn nǹkan tá à ń sọ nìyẹn òjò pagimọ́ ọ̀gá kálẹ̀ kàwé ẹ mọ nǹkan tí mi sọ látàárọ̀. ṣe fẹ́ gbọ́ ẹ lójó ọdún mẹ́rin pé. ọdún mẹ́rin máa fọ ọdún mẹ́rin kún ọjọ́ orí mi ọdún mélòó lọmọ tí ń jẹ wa ṣé mo fẹ́ kàwé fọmọ ni. àti wípé tó wáyé pé tí over 30 years nìkan lẹ̀ ní ìsìnjọba ṣùgbọ́n tẹ́ báyìí tí over 30 years ẹ gbọ́dọ̀ sáàbù ìjọba. tí wọ́n bá ti kàwé dandan ni kó lọ sáàbù ìjọba ní gbogbo àwọn nǹkan tó sọ yìí náà ìgbà téèyàn tó fi wàhálà kún wàhálà rẹ̀ kò sí àwọn nǹkan wo ló tó kù tó kù. ok ṣé tó bá wà ní school ẹ máa catch fún oríṣiríṣi activities ló wà ṣé club àwọn èèyàn tẹ máa meet as in level is in gan change. mo tiẹ̀ ní swaga. ẹ máa ṣe rag day. rag day kí ni wọ́n ń pè ní ragi. ṣé rí rag day yẹn wọ́n máa fi ń pa owó ni ẹ wo aṣọ àkísà ìyí ò bá bàbá tán ẹ máa fi pa owó. student ẹ sori ire o student ẹ sori ire o ẹ sori ire o student ẹ sori ire o student ẹ dà wọn ọ̀gbẹ́ni yàtàrẹ rag ẹ ṣe student dàbí ìrọ òmùgó n bá ti gbogbo máa bò ó níwọ̀n mi o àwọn kan di student ẹ ti yàrá student oye ego buku bọ yìí o ajọ mọ wa student wọn ní kò sí kankan lẹ ó ní o sí kankan lẹ ó mọ rẹ mi bóyá dààmú mi láti tútù mi yìí o sẹńtà dààmú rẹ gbẹ ẹni kòkì tútù ẹ fún wa ní bíi èyí tó wọ yín dáadáa ẹ yìí o kọ fún wa méjì tó di di blọọkù tó lè gbẹ òǹgbẹ yẹn ṣe kọ fún wa ní méjì wọn ta búrẹ́dì náà sà búrẹ́dì èyí o lè fún mi o lè mú búrẹ́dì kan wa. ọjọ́ yìí bá ti ẹni ìgbà àbí bá tó ti yà má ká dun owó mọ́ ọwọ́ jọ ṣùpọ̀ ìyẹn àdùjá wa yóò má dáadáa kí ni irú o má dáadáa rú o tinú má bí mi má dọrú. ọ̀pọ̀ lórí ìlú pẹ̀ kó o lè mọ sí mo lè lọ tèmi lọ́tọ̀ tinú má bí mi kọ́ má lọ tiẹ̀ lọ́tọ̀ ọjà wò lè. ẹja ṣe jàpín jà ẹlẹ ẹyẹ má mi wọ sí. ẹ ṣe bọ̀ owó yìí ní oníbẹ́ẹ̀dì wà oníbẹ́ẹ̀dì yìí àwọn ẹ̀rọ oníbẹ́ẹ̀dì yẹn ẹgbẹ́ yẹn mọ́ mi wá ẹ̀ǹdẹ̀ student òtútù ọlọ́rẹ́ yé ọ̀rẹ́ tó ti kẹ́ni mo ń gba ẹ̀yìn mi wà láì ọmọ kò ní ọ. ẹ mú ma. student school wọn ti yín ná. ṣé ti wa. kẹ́lẹ́ ni uniẹ̀dẹ́. ooo ha ọyẹ náà dáa yíyá ọ̀fẹ́ dẹ́ àbí yíyá náà dáa àtẹ̀yìn náà bí discipline wọn ti yín ná. discipline military. oh good. yà fọ́ọ̀sì. yẹn náà dáa military ti yín àti air force ó dáa discipline tó dáa náà ni mo ń bọ̀. máa fún yín lówó àwọn ẹni sùúrù máa fún yín lówó. àwọn méjì yìí o. wọ́n kàn mọ́ wà nǹkan bẹ̀rẹ̀ lówó búkú èyí ó awọ́ tó kàrí gidigba wíwà ká lọ awọ́ ó awọ́. ọlọmọ wa ni kó rí pé kò lejú ẹni tó bá lejú ni ò fẹ́ lọ mú nǹkan kan wá. òtọ́ mà ní ó rẹ́rìn lọ ni ó rẹ́rìn méjì ni wá òpé ákìló ló ń lè fi sànú. ó rẹ́rìn ẹgbẹ́ ti ṣùpọ̀ èèyàn béèrè mú wa ó ní kí ni discipline wa. yà fọ́ọ̀sì ó béèrè pé ta ló lè nà yan jù wọ́n ní military. yà fọ́ọ̀sì náà ara military ni. ẹ̀yin guys ẹ wá súnmọ́ mi ẹjọ́ súnmọ́ mi. jẹ́jẹ́ mọ̀ pé àwọn tó máa ń fẹ́ràn dé jalè mo dọ́gbọ́n dá wọn jókòó sí ọ̀dọ̀ ọ̀yà ìyá Nkechi tó ń ta mineral mẹ́rin ni. omi lọ́dọ̀ Akechi mẹ́rin. I no go deceive you guy. I no go deceive you. wọ́n ti ń sọ ti pẹ́ èmi ò believe èmi máa ṣe confam jẹ́ ká lọ let's go. these guys are in soup let's go. wọ́n ti máa ń sọ ti pẹ́ èmi ò believe ní iṣẹ́ jẹ́ ká débẹ̀.
ọ̀nkú ìsanwó bọ́ tí wọ́n tà tẹ́ ra irú ẹ máa bẹ̀rẹ̀ ládàáda yín nìyẹn bẹ́ẹ̀ ṣe máa rà nìyẹn tẹ́ máa fàdí àmàpẹ̀rẹ̀ yín lọ ẹ wá fẹ́mi lọ́wọ́ mi o tẹ́bí bí n bá sanwó máa já mi nínú mọ́tò ní irú ládàáda wò ni. ìwọ wá fà àpò ilé ṣé àpò ní kí fi dín ní. discipline tẹ́mi mọ̀ ní ẹgbàá ní ọmọ bínú yàn discipline. ẹ̀rọ ẹ̀kọ́ ti lóye láti gbèrè èdè kí ní ẹ̀ka ti gbèrè lọ́wọ́ wọn. Air Force, Army, UI of Okay. I want you. So ìwọ ló sọ wípé òun study military ní UI ẹ̀dẹ̀ àbí. Then ID card yín dà. ID card. Tẹ́ bá ń ṣe rag day láti lè produce ID card yín Mr. Man. So ẹ tún ní ID card. ṣé o rí pé o ṣe wọlé bẹ́ẹ̀ ṣùgbọ́n o ṣe mistake gan o. But oní òṣèré rag day wa náà a ti ṣe sẹ́yìn náà about 5 days ago. Oh, so ẹ̀yin lè ń desecrate image àwọn students nínú ìlú yàbí. You are in soup. Ẹ kọ́ ẹ̀kúnlẹ̀. Àwọn ọmọ kí wọ́n ṣe rag day. Kí ló dé? Àwọn ọmọ kí wọ́n ṣe rag day lọ́sàn-án. Àwọn ọmọ kí wọ́n ṣe rag day lọ́sàn-án. Àwọn ọmọ kí wọ́n ṣe rag day lọ́sàn-án. Ẹ̀yin tẹ́ ń pa student jẹ́ nílé. Ẹ̀yin tẹ́ ń pa student jẹ́ nílé. So ẹ tẹ́ ṣe student àtọ̀. Wọ́n ṣe student. Ẹ ṣe student àtọ̀. Ẹ ṣe student Báwí fún ènìyàn gbọ́, bá sọ̀rọ̀ fún ènìyàn gbà ó. Àwí gbọ́ ohùn àfọ̀gbà nímú wọn kí gàjáre bẹ́nu mo mórí sùn mi yọ. Mo mórí sùn mi yọ. Omi làbù ẹ omi o, omi làbù omi o. Hello sir. Ẹ káàsán sir. Fọlákẹ́, báwo ni o? Ẹ kú ọjọ́ mẹ́ta. Àwọn ọmọ mi ń kọ́. Ṣé ò bínú pé mi ti ẹ̀wẹ́yìn wò rárá? Èmi máa ti gba tèmi fọ́lọ́run o. Má bínú sí mi. O ẹ jẹ́ kí ká gbìyànjú tẹ̀sẹ̀gbẹ̀ kan. Tó bá ti di ní ọ̀la, ìwà àtọmọ ẹ̀kẹ́ wá rí mi nílé. Kí ni wàá yanjú ọ̀rọ̀ ogún tọkọ yín fún yín? Tó bá jẹ́ ti ń bẹ̀ kí ni yanjú ẹ̀ fún yín. Ẹ ṣé sà, Ọlọ́run kúkú nífẹ̀ẹ́ yín náà, Ọlọ́run ṣe ní ọ̀rọ̀ tí. Láti nǹkan bí aago 2 sí 4 ẹ bá mi lé, kò sígbà tí ẹ dé tẹ̀ bá mi lé. Màmá retí ẹ, ṣàlàfíà làwọn ọmọ mi wà. Ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ, o ṣeun. Màmá retí yín, o ṣé. Ó dàbọ̀. Okay. Okay sir, ẹ ṣé gan. Ó dàbọ̀ sir. All right sir. Èmi náà tún pè yín. Okay, ó dàbọ̀. Fadikẹ́mi, kí ló lọ ṣe lọ́dọ̀ àwọn ibi dáadé ẹ̀? Ṣé àwọn lọ sọ fún yín pé mo wá sọ́dọ̀ wọn ni? Ọ̀rọ̀ tẹ́mi ń béèrè lọ́wọ́ ẹ̀ ni kò dá mi lóhùn. Wọ́n ní kí ló lọ ṣe lọ́dọ̀ mọ́gàjí. Màámi ẹ fi mí lè jàre. Ó ti sún mi. Mo lè lajú mi sílẹ̀ kó máa ṣogún dáàdì mi báṣubàṣu. Màámi, kì í ṣọkùnrin nìkan ni kì í kú lẹ́ẹ̀mejì o. Obìnrin gan kì í kú lẹ́ẹ̀mejì. Ẹ fi mí sílẹ̀. Fadikẹ́mi, lẹ́yìn ogun là ń ròyìn ogun. Ẹni tí ò jagun kò lè kógun. Bẹ́ẹ̀ ni Yorùbá wí. Àwọn Yorùbá náà tó tún wò ṣùṣù wípé ológun náà kan kò kí ń ṣe bẹ́ẹ̀ létí odò. Mo mọ̀ pé ó fẹ́ ṣe bí akínni. Ó mọ̀ pé aṣọ bora mi ló jẹ́. Tí aṣọ bora mi bá fàya, níbo mo ti fẹ́ rí mi. Àmọ́ mo fẹ́ kó mọ̀ pé àsìkò ikú dádì ẹ̀ tó ni. Wọn ò bá ti pa wọ́n tipẹ́tipẹ́. Lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ ilé wọn tó wà ní Bògìjẹ tán, wọ́n lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n wọn nítorí àwọn ló wà ní in charge kan. O ṣe ń sọ̀rọ̀ bí ọmọdé báyìí náà. Ṣé àgbàlagbà tó máa kéwé ni?
ṣé n tí wọ́n fẹ́ nìyẹn ó dá èmi ò gbà. ẹ̀gbọ́n mi ṣe rí ikú lọ́jọ́ àrùn òdòṣù àsìkò tá a ní ohun là ń lò yìí kò sẹ́dà tó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la lóòótọ́ ni wípé àwọn obìnrin tí à ń wò yẹn bí wọ́n ṣe dáa tó bẹ́ẹ̀ ni àìsùn wọn ṣe pọ̀ tó àmọ́ èèyàn ò ní wo gbogbo yẹn ṣe rí nǹkan tí mo fẹ́ gangan òun ni mo fẹ́ jẹ́ kẹ́ ṣe àní kẹ́ fi orúkọ ìyàwó mi sí orí ìwé ilé tí ẹ bá mi parí ẹ̀gbọ́n mi bá mi ṣe bẹ́ẹ̀. Dàpọ̀ ó máa ń gún mi gàràgàrà bí Ọlọ́run bá ti ẹ̀wà gbé ọwọ́ ẹ sókè nínú ẹbí wa kì í ṣe mímọ̀ ṣe o ohun Ọlọ́run bẹ́ẹ̀ ni èmi tí mo jẹ́ àgbàlagbà mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ohun tí mo sọ ní kò rí bẹ́ẹ̀ tó bá ṣe wẹ̀ kó ṣe ń gbà náà ogún ò ṣe mí ní nǹkan kan kò sí ní tí mo fẹ́ fogún ẹ̀ ṣe àti pé kí ẹ̀ tí ní ìwúlò obìnrin kí ni ìwúlò obìnrin ju pé ká jáde nílé kan gbọ́njẹ fún wa lọ èyí tó bá dẹ̀ jó lórí ibú látọ̀run wá abọ́ta tó máa ṣe àrùn káàkiri kò jù bẹ́ẹ̀ lọ ní tèmi fẹ́ ni mo sọ yẹn kò jù bẹ́ẹ̀ lọ. ẹ̀gbọ́n mi ẹ má bínú pé mo gbóyin lẹ́nu ìṣẹ́rí torí reason tí mo ṣe ń ṣe gbogbo eléyìí ni pé ọgbọ́n tí mo gain láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà most especially láti ọ̀dọ̀ ẹ̀yin ní wípé ọkùnrin tí ó bá fẹ́ ní ládá lọ́dọ̀ Ọlọ́run kò gbọ́dọ̀ wo gbogbo nǹkan tí obìnrin bá ń ṣe tó bá ń wò yìí torí pé kò ń ṣe mímọ̀ ń ṣe Ọlọ́run ló fún ṣe tó fi rí bẹ́ẹ̀ nǹkan tí mo rò papọ̀ nìyẹn tí mo wòye pé mi ò fẹ́ jẹ̀bi lọ́wọ́ Ọlọ́run ni mo fi wòye pé ilé tí ẹ ṣẹ̀ṣẹ̀ bá mi parí kẹjọ nítorí Ọlọ́run kẹ bá mi fi orúkọ ẹ̀ síbẹ̀ ìyẹn á lè jẹ́ títí ẹ tí n bá kú tán torí ẹ wò gẹ́gẹ́ bí mo ṣe sọ ikú ò dọ́jú àrùn òdòṣù o wọ́n sọ ẹ̀wọ̀ etí ẹ̀jẹ̀ ká gbàgbé gbogbo yẹn ká gbé yẹn ti sẹ́gbẹ̀ kan ibo ni ẹ bá ọ̀rọ̀ ìyàwó ẹ̀gbọ́n mi Súnkànmídé. ṣé Kristiana. bẹ́ẹ̀ni. ṣóbìnrin nìyẹn. kí ló ṣe. o tún béèrè pé kí ló ṣe ẹbí mélòó ló kó mọ́ra ìyàwó tó jẹ́ pé ojú ìdọ̀tí ló fi gbogbo àwọn ẹbí pátápátá ṣé ìyàwó ni ẹ. ẹ̀gbọ́n but ó yẹ kí àwa náà mọ̀ pé kò ń ṣe fọ́ọ̀tẹ̀ o. ṣé fọ́ọ̀tì tèmi ni ìyàwó tó ṣe pé tí ẹbí bá lọ kí wọ́n lé ìmú ló fi ń dáhùn ṣé ìyàwó nìyẹn jẹ́ ìṣàlàyé kankan fún ẹ ilé ìyàwó tí ẹ bá wọ̀ tí wọ́n bá ṣe dáadáa ń bẹ̀ ìyàwó ẹ̀ ló dáa ilé tẹ́ ẹ bá dẹ̀ wọ̀ tí wọ́n bá ṣe dáadáa sí ń bẹ̀ yẹn ìyàwó ni ò dá ń bẹ̀ wá ní kí ni kí wọ́n máa gbérù ọ̀bẹ ẹ̀kan sẹ́yìn kò sí nǹkan tí mo fẹ́ ṣe lórí ẹ̀ ní tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. èmi ò sọ pé fọ́ọ̀tì yín ni bọ́ ó yẹ kí gbogbo àmọ̀ irú èèyàn tí ẹ̀gbọ́n mi Súnkànmí jẹ́ wípé ẹ̀gbọ́n mi Súnkànmí gangan òun gangan ni ó kọ̀ọ̀sẹ̀ tí ìyàwó ẹ̀ fi ń ṣe báyẹn because ẹ̀yin náà ẹ wo kárátà ẹ̀gbọ́n mi náà kó tó di pé wọ́n kú náà. ó kẹ́bi mọ́ra dáadáa àbí mo ń bí ẹni dáhùn mo ń ṣó kẹ́bi mọ́ra wo Dàpọ̀ yẹ ká yanjú ìta bá wa ògbà bó gbọ́ tó bá ní nǹkan kan mi tó fẹ́ sọ mọ́ kò jẹ́ kí n mọ̀. ọ̀rọ̀ Ọlọ́run ṣá ẹ̀dẹ́ ni gbogbo ẹ̀ máa ń bọ̀ sí. ṣebú náà ni ẹ̀gbọ́n Súnkànmí kún sí tí wọ́n fi nǹkan kan lẹ̀ sílẹ̀ fún. pé kí ẹ ti sẹ́gbẹ̀ẹ́ kan níta bá mi já yẹn jù gbogbo àbọ̀bọ̀. bébè gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi bí ẹ̀gbọ́n ìsọ ló yé mi but tí mi ìfẹ́ kó bá wọn ṣe lálá gidi tó máa ń gbé kó má forúkọ ìyàwó ẹ̀ sí bẹ́ẹ̀ gbọ́ sí wọn lẹ́nu náà ó mọ̀ pé ìgbà tí mo máa fẹ́ ìfẹ́ ló wà láàrin ẹ̀yin méjèèjì mi ò dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ èmi kó dájà láàrin wa àti ẹ̀gbọ́n ìṣòfò lọ. sórí ọ̀rọ̀ wọn tẹ̀ ń jọ mí lójú torí pé kí ni wọ́n ti gbà tẹ́lẹ̀ ibi kí n ṣe bí mo yẹ fẹ́ ṣe ìgbà tí wọ́n dé láàárọ̀ yìí ni wọ́n change everything
tí wọ́n tún sọ nǹkan ẹ̀mí in fact ọ̀rọ̀ wọn gan ò tiẹ̀ yéèyàn mọ́. ọ̀rọ̀ yìí ò lè ò sí tó jẹ́ pé orúkọ ẹ̀ wọ́n ní pé kò kọ síbẹ̀ wọn ò ṣáà ní pé kò kọ orúkọ wọn síbẹ̀. I agree with him now. ó dà mo ti gbọ́ tó bá yẹ pé nǹkan tí wọ́n náà fẹ́ nìyẹn mo ti gbọ́ tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn. For my sake. mo ti gbọ́ sẹ́ẹ̀ mo ti gbọ́. mo wà okay. Mo drinks then now, baby. Mo wà okay. You are not okay. Baby, your phone. What's your phone there? All right, just tell me what. Má bínú, mo feel pé bóyá mo ti mú nígbà tí mo ti mẹ́rin ọkàn. Àmì ìwẹ̀ tí mo prepare fún òun náà kí ló dé? Bọ́ mo sọ fún yín pé mo fẹ́ tètè débi iṣẹ́ kí n lè tètè ṣe nǹkan tí mo fẹ́ ṣe níbi iṣẹ́. Ó náà wọ́n ṣẹ́ kan tí mo gbàgbé láti ṣe lánàá bọ́ mo fẹ́ tètè débẹ̀ kí n tètè ṣe àwọn iṣẹ́ yẹn kó tó di pé everybody dé. Ṣé ọ̀kan kan tí mo hate jù ní ayé mi pé kí n fi oúnjẹ fún ẹ kó má jẹ. I don't like it. But baby, ó mọ̀ pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Okay, ó máa ṣe nǹkan kan fún mi. Bá mi keep tí yẹn tí n bá ti dé máa wà mú. Ó ti mọ pé kò tó máa fi drive mi nìyẹn. Kò sí wàhálà jẹ́ kí n tètè máa lọ. Mi ò kàn ní káàdì. Baby, come back. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tí n bá ti dé. Ó lè bá mi gbé sínú fridge tí n bá ti dé máa mú. All right, mo ti gbọ́ bọ̀ tó bá ti dé 6 pounds ló máa mú. Even kò sọ pé kí n mú 10 máa mú. All right, bye. I love you. Ìyà máa ń jẹ ní ká máa rọ́jú bí ká ń dúta ní ká máa rọ́jú o mo pẹ́ mo yá ayọ̀ ń bọ̀ mo dọ̀la o. Ìyà máa ń jẹ ní ká máa rọ́jú bí ká ń dúta ní ṣùgbọ́n wọ́n á ní pé kán celebrate ìwé máa rọ́jú o. Àfilépọ̀tì àfọ̀nàrọ́kà gbogbo àwọn ọ̀rẹ́ dájú ẹ̀ tó wà l'Ábùjá wọ́n wá láti bá wa celebrate nígbà tí wọ́n padà lọ sí ìlú Àbújá wọ́n l'accident gbogbo àwọn tó wà ní mọ́tò ló kú pátápátá èyí ló fà tí dájú ẹ̀ fi kúrò l'Ábùjá tí wọ́n fi wá sí ìlú káwọn èèyàn má bàa rò pé wọ́n fi àwọn ọ̀rẹ́ wọn bọ̀rí ilé kò pẹ́ náà má sàn ìbàjẹ́ sí dáàdì ẹ̀ bá bẹ̀rẹ̀ àìsàn yìí àwọn ọ̀rẹ́ wọn tó wà ń bàyẹ̀ sá wọ́n á dé láti fly wọn out of the country àwọn fámìlì díẹ̀ wọ́n kọ̀ jálẹ̀ wọn gbà àfìgbà tí wọ́n bọ bàbá ìmọ́lẹ̀ tó fi kú. Mọ́mì, mo mọ̀ ẹ́ pé inú ẹbí kẹ́bí ni dáàdì mi ti wá. Àmọ́ mọ́mì, mo ṣetán láti kú torí ogun yìí. Mo ṣetán bàbá mi. Mọ́mì, mo ṣetán láti kú. Nǹkan tó bá gbà ni màá fún. Adékẹ́mi ọkọ mi má ṣe bẹ́ẹ̀ o kò lè sí ọmọ òmíràn ojú ló ń kán bòjì òun sì máa débẹ̀ kò sẹ́ni tí ò ní kú o bó pẹ́ bóyá ikú wa dé ṣé tí àwọn fámìlì dáàdì ẹ̀ tí ò ní feelings ọkọ mi jẹ́ ká fìjà fọ́ lọ́n jà. Mami! Ọlákẹ́mi, kí ló ṣe ẹ́? Ẹsẹ̀ mi. Ẹsẹ̀ kí ló ṣe ẹsẹ̀? Ẹsẹ̀ mi ti ṣe ẹsẹ̀ náà. Ọkọ̀ kì í ṣọmọdé. Mo lè ti tẹ̀. Ẹsẹ̀ mi ti yẹ. Ẹsẹ̀ ò lè yẹ ti tẹ́ fún mi. Ẹsẹ̀ mi ti yẹ. Ẹsẹ̀ náà. Ṣé bá mi bá mi? Bá mi lé. Jọ̀wọ́ ọkọ̀ mi. Ẹsẹ̀ mi. Ṣé kí ẹ ti dé ní jọ̀wọ́?
Yawa. Ṣé rí accident tó ṣẹlẹ̀ sí ọmọ yín kò ń ṣe ojú lásán. Dókítà, ẹ má bínú. Kí ni reason tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ní tìtorí pé a kàwé, a jẹ́ dókítà, tàbí kẹ̀ a jẹ́ olóyìnbó. Ká má wàá mú ti tàwọn bàbá ńlá bàbá wa mu. Kò jọ. Ṣé rí èmi ní ti tèmi o, tí tèmi lèmi sọ o. Èmi mú tàwọn bàbá ńlá bàbá mi mọ̀. In fact, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo gbé dé India. Yawa. Doctor. Àmọ̀ràn tí mo fẹ́ fún yín lórí ẹ̀sẹ̀ yìí, òun ni pé ẹ máa ń mú lọ́tọ̀ àwọn tó jù wá lọ. Wọ́n lè gbà yín nímọ̀ràn nǹkan tẹ́ máa ṣe lórí ẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, àfàìmọ̀ kó má pàdánù ẹ̀sẹ̀ yìí. Doctor, mo mọ̀ yín dáadáa. Mo mọ ipa tí ẹ máa ń kó lórí àwọn nǹkan báyìí torí bẹ́ẹ̀ mo ṣe pé ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí àkàrà dórí akáyìn tèmi kó de gbogbo ẹ ṣàánú mi. Bẹ́ẹ̀ ṣe rí kò ní bàbá mọ́. Òun nìkan lọ́wọ́ mi, ojú kan ẹ̀pà, ojú kan èrè. Àwọn fámìlì dájẹ́ wọn ti dà sí mi nígbàyà wọn ní okòbí tí màá gbé gbà. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ṣẹ mọ́ mi lára. Gbogbo ipá tẹ máa sà tí ọmọ mi máa ṣe fẹ́ sí ẹ̀rí kẹ́ bá mi ṣe ẹjọ́ torí Ọlọ́run. Ẹ dìde Yawa. Mojúbà o. Mojúbà ẹ̀yin bàbá mi oríjàjò Ògùn. Bí ìyà bá ń jẹ ní ká máa rọ́jú, bí ká ń dúta ní ká máa rọ́jú o. Bó pẹ́ bóyá ayọ̀ ń bọ̀ mọ́dọ̀lá o. Bá a wí fún ènìyàn gbọ́, bá sọ̀rọ̀ fún mi ní ìyàgbá o. Àwí gbọ́ ohùn àfọ̀gbà nímú wọn kí gàjáre bẹ́nu mo mórí sùn mi yọ. Mo mórí sùn mi yọ. Omi làbúwẹ̀ omi o. Omi là. Ẹ kò fún mi di ọ̀la. Gbogbo abẹ́rẹ́ tí mo fún wọn pátápátá ó máa jẹ́ kí gbogbo pains yẹn kó lọlẹ̀ lára wọn. Gbogbo ariwo tó ń pa yẹn wọn ní pa á mọ́. Tí yìí ń sìn so tó bá wá di ọ̀la tí bá ti ń bọ̀ gbogbo ìgbésẹ̀ tá a bá máa gbé lórí ẹ̀ máa jẹ́ kí n bọ̀. Ẹ ṣe tuntun. Báwo dẹ̀ wá ní sìn ṣé ríro yẹn ti balẹ̀? Adúpẹ́ balẹ̀ díẹ̀. Bẹ́rẹ̀ tẹ fún mi yẹn ó jẹ́ kékeré yẹn subside díẹ̀. Ẹ ṣe. Àrògbà aṣọ má balẹ̀. Ẹyẹ ńlá. Hello, ẹ̀yẹ́ yẹ́ ọ̀kọ̀yà. Èyí ti ṣe ìdáfà àwọn alára lójú àfọ alára ọgọ́rùn-ún ìlàlẹ̀ àwọn ajérò lójú àfọ ajérò lójú àfọ àwọn olómọ apẹ̀rẹ̀ wọ́n ní gbẹdẹ làárọ̀ kọ́ kò rẹ̀ gbẹdẹ làárọ̀ kúrú ta lẹni tó ta lẹni tó lórí láyà tí ó pè pàdé pàjáwìrì tí ò jẹ́ kí n mọ̀ àti wípé ẹ wà pé pàdé pàjáwìrì ẹ lọ sílé ńlá ó wá jẹ́ ilé mi ajírọ̀ tó tún mo tún lè lọ gbígbóná ta lẹni tó lórí láyà náà. Èmi ni oyèyè ẹ gbà mí o èmi mo wá sáàdì yín ẹ̀yin lóde ní tọmọdé bá sá lọ gbà ọgbà ni ìyá kan ló jẹ mí mi sì fẹ́ kí ìyá yìí jẹ mí gbé ẹ ṣàánú mi ìyá yóò gbọ́dọ̀ jẹ mí gbé oyèyè. Irú ìyàwó. Bó ṣe rí rèé. Àti mo sún irú wa rubbish wo lè ṣe yẹn náà. Nítorí pé mo ti wá fọ̀rọ̀ mi lọ yín pé mo ní ìdí owó lè wá lọ introduce mi sí onídọ̀tí yẹn onídọ̀tí illiterate yẹn tí ò lọ sí school àbí ẹ̀gbọ́n mi sí bọ̀bọ̀ yẹn ni mo ò láìkẹ́ o mo ò tiẹ̀ láìkẹ́ àtọ́ kí ni gbogbo rubbish yẹn. Mo nífẹ̀ẹ́ ni kò rí bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ mo nífẹ̀ẹ́ mo ní kó má jóná ọmọlé torí tó bá jóná ọmọlé kí ni fẹ́ fi irú ẹ̀ ṣe. Olódùmarè àjò tiẹ̀ pé àṣẹ ogun búkú ní statement kan tí mo gbọ́ lẹ́nu ẹ̀ fi do mọ́ ìjó iná máa wuli ní ọ̀dọ̀ yìí ẹ̀ torí pé ó ti fẹ́ ṣe kí ni ó ti fẹ́ lu date àbí bẹ́ẹ̀ ni sórí ohun tó dé òun ló fi ká wá rí òun bẹ́ẹ̀ ni dé bá jẹ́ fi òun dé èsì ágíyàn mi fi èèmọ̀ ṣùpọ̀ ní gbogbo ìlú yìí bẹ́ẹ̀ ni iye òun iri graph àbí kí n tí fòyìnbó iye àwọn rí graph iye ni èmi náà ní tẹ̀sí tóbi bẹ́ẹ̀ ni tó bá jẹ́ fi èmi àdìsá ọ̀gọ̀
ní odò àìmọye àwọn áńgẹ́lì tó ń gbórí ilẹ̀ ṣoṣoṣo ló bá rò wọ́n bẹ́ẹ̀ ṣe bò mí ẹ̀yin Àdìsá fẹ́mi níbẹ̀ òun kẹ̀ ó dà wọ́ tí wọ́n ewúrẹ́ ẹ̀ lágbó pàṣọ irúfẹ́ ìwọ. wọ́n bọ̀rọ̀ jẹjà rẹ̀ àfihàn ní kò bá bẹ ní ìṣòro. yèmí ní ìtọ́jú tẹ̀sí wọn jẹ́. ẹjọ́ gbogbo yín kọ́ ṣé tẹ́ pé mi ti bá illiterate bí yín rìn ni mo ṣe jẹ́ máa tún gbá kan sí ọtí. o fẹ́ tó bá etí. nonsense. ọmọ ẹni tí sinmi o gẹ́ẹ̀dì sí sinmi o èyí. yèyé o ìyà yìí pọ̀ ẹ ò gbọ́dọ̀ jẹ́ kó jìyà yìí gbé ẹ̀yin akọ̀yà fún kẹ́ ẹ ṣàánú ẹ má jẹ́ kí ìyà yìí ó jẹ́ gbé. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ìyà kò ní jẹ ìyà ò tiẹ̀ lè jẹ́ lójú ìyá mi ọ̀pàkí ọ̀làkí alágógódé. ó di wá lọ òjò dá ẹ̀ka rẹ̀ òjò dá ó tó síwájú ohun gbogbo ó ṣe àwọn ẹlẹ́yẹ ọ̀kẹ́rẹ́ mi lálẹ́ àwọn àjẹrò lóde àfọ̀ àjẹrò ọkùnrin ní obìnrin ní ọmọdé àgbàlagbà òṣèlódé ó ṣe ìmọ̀ bẹ́ẹ̀ ni níjọ́ ìjọba ti sú gbogbo ilẹ̀ sú bírímù káàfin parí ìpàdé ẹ gbọ́dọ̀ kọjá bàtà ò gbọ́dọ̀ mí ó yẹ ṣíra náà dìde. mo kẹ́gbẹ́ àkọyà o yóò jù ṣe fún yín iṣẹ́ òní bájọ́ ọmọ yọ iṣẹ́ òní bá ọmọ mọ́ iṣẹ́ òní bá ọmọ lè mọ́ kẹ́ tó ẹ̀ẹ́kẹ́ gbogbo ayé ọgbọ̀n káàkiri àgbáyé torí ẹ̀ mọ́ lọ́lọ́sàn àfẹ̀lọ́lọ́run àtòlú àtọ̀sán lọ́mọ lẹ̀ rí ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí o ìyẹn gbọ́dọ̀ jọmọ ẹgbẹ́ wa o àbí kí ni tá à ń ṣẹgbẹ́ sí kò sí tá à ń ṣẹgbẹ́ sí ju ká gbára wálẹ̀ kò wá sọ̀rọ̀ lẹ́nu ẹnikẹ́ni bí ò sẹ́ni tó lọ́rọ̀ lẹ́wọ̀n àmì kí ló fẹ́ ká ṣe sọ̀rọ̀ yìí. ẹ ṣe oyèyè ẹsẹ̀ rẹ̀ tó mú lọ ìròjọ́ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ń gan mo fẹ́ kẹ́ ẹ bá mi gbà torí bí ò bá sẹ́sẹ̀ òun lẹ́sẹ̀ rẹ̀ kò ní lè lọ máa rojọ́ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ́. ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ gangan ni. tí ẹ kúkú yé ohun tó sì sọ yé bébẹ́ ni tó bá pa ni ó fi kú boni láṣìírí ni àmẹ́ni tó bá gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹni ó pa ni sáyé ni ẹ yóò wà lójú kan ni gbogbo àrà tó bá fẹ́ dá a máa da nínú yàrá wọn. ẹ kú làákàyè wọ́n bí ọlẹ́rẹ̀ kankan ṣé nígbà tí wọ́n bí ṣé ọ̀fọ̀ṣẹ̀ wẹ̀. wọ́n fọṣẹ wẹ̀. ọṣẹ ló ní yóò ṣe mọ́ lára gbogbo tó wí lónìí àròrò mọ́ àbábọ̀ wádìí tí mo ṣe lórí ẹsẹ̀ ọmọ yín yìí ọmọ yín lọ fi ẹnu kọ ọwọ́ ara rẹ̀ lọ ìfàjọbọdì. bàbá lọ́nà wo ni sá. ọmọ yín ọba wa máa wòdì sẹ́yìn ìyá rẹ̀ ọ̀màṣá ni ọ̀rẹ́ ó fẹnu kọ́ ń bì kan ni. bàbá mo bá sọ̀rọ̀ títí mo wí títí ọmọ mi ò gbọ́ mi sí mi lẹ́nu mo ní àwọn tó ń bá lérí kì í ṣàwọn ẹni tó yẹ kó máa bá lérí ó ló sàn kóun kojú kóun má gba property dáàdì òun lọ. property kí ni wọ́n ń gbé báwọn. ogún bàbá ẹ̀ ni bàbá. ó rèé jà fógún. bẹ́ẹ̀ni. tó ṣe náà èburú jù bó ṣe mí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ ọkàn jẹ́ pé ọjọ́ orí rẹ̀ kéré sí à ń jà fógún àmọ́ ju gbogbo rẹ̀ lọ yóò gbádùn. àṣẹ. yóò ná yín lówó. ẹ wo bàbá iyekíye tó bá máa ná mi mo rẹ́dì láti san kí ẹsẹ̀ ọmọ mi ṣáà ti gbádùn ni. yóò gbádùn. àṣẹ. ẹ bá ti kówó wá sí wàhálà. ṣọ́ra yẹ̀ ẹ̀sìn fàdékẹ́ ni mo wí fún ẹ pé o ò gbọ́. olúwa alákòókò mi sí. ọmọ ń ro ọ ni. ó ti rí. inú ẹni kò mọ ọ̀rẹ́ má fi inú ẹnu tó bá fi inú ẹnu ó má bá ọjọ́
ẹ̀sán ò lọ títí kò jẹ́ kọ̀rọ̀ ó dùn jọjọ ẹlẹ́sàn abèrè ẹ̀sán lọ́jọ́ kan bó o bá ṣe ká tó bàjẹ́ orí ẹ̀ o ẹlẹ́sàn abèrè ẹ̀sán lọ́jọ́ kan onínú mámọ̀nù òkùnkùn lẹ́dùn onínú mámọ̀nù inú ẹni kò mọ̀ ọ̀rẹ́ má fi. ọ̀rẹ́ ṣe wọ bàtà ayé bá gbàyàn mú ẹ jẹ́ tètè wówó wá kó tó di gbẹ́sẹ̀ rẹ̀ ó sanra bá ara dọ́gba ọ̀fẹ́ nu kọ ayé mú lẹ́sẹ̀ wọ́n lè jà gbogbo tọ́ọ̀bá ti ní kíyà rẹ̀ ó farabalẹ̀ fún ẹni tó lóhùn ọmọ yóò máa jẹ àbí kò sí pé síbi tí wọ́n fẹ́ gbà náà bẹ̀rẹ̀ jáde kọ́mọ lọ jẹ́ pé akadì náà dérò ni o bóyá kí wọ́n dúró báyìí kémi lọ bẹ̀rẹ̀ kémi lọ dúró bóyá kí n sì lọ́dọ̀ bá mi kí n lọ sí. máa lọ dúró báyìí. ẹlẹ ẹrọra dìímú ẹrọra gbé ayé aládìímọ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin díẹ̀ dìmọ́nú ẹ má jọ ṣubú o tó bá ṣubú yẹn mọ́ lẹ́ẹ̀bá ẹja sí ẹjọ́ ọmọ mi ni. ìjọ iye mú bí yẹn yìí ò kí dáàdì kínní wọ́n ti sọ. ọ̀rọ̀ lórí owó náà wò. èlò dáàdì fi domú wá. wọn sọ iye tá máa mú wá owó ló máa ná wa lówó ni. ṣùpọ̀ mi láìkì òun dáàdì ẹ ṣe yìí o dáàdì ẹ ti fọ́nbù o bẹ́ẹ̀ ni dáàdì ẹ ti fọ́nbù náà ẹ dà mọ̀ sí ọmọ ẹ ṣe jẹ́ sí ẹ yìí. wo jọ láyéláyé ẹ lọ́yọ́láyé ẹ tí nǹkan bá ti dẹ̀mí àti bàmí àti ẹ̀wọ̀ ọ̀pọ̀ bá mi mọ̀mọ́ fi yún un ṣe àrífẹ́ fúlàní èmi àti wọn akíní wọn fẹ́ fa bàmí fọ́nbù mo lè sọ pé bàmí rẹ fọ́nbù ni bàmí mọ̀ wọ́n mọ̀ mi ni èmi ni mo fọ́nbù èmi ni mo fọ́nbù èmi ló yẹ kí n sọ fún wọn bí wọ́n ṣe jẹ́ sí mi fún bàmí. mi má bínú I'm sorry. bàmí ni yàn kẹ́ mú wa bí èlò ni wọ́n ní kẹ́ mú wa. wọn sọ iye tí mo máa mú wa wọn ló máa ná wa lówó ni. wọ́n ní yọ̀nà ẹ̀ lówó wọn ò sọ iye kan pàtó wọn ò sọ pé ra àwọn kankan ṣe orí tí wọn bá fẹ́ to ẹsẹ̀ báyìí ike ọkàn tí mo mọ̀ tí wọ́n lè mọ́ lò ó ná adìẹ nígbà ó jẹ́sẹ̀ kan tó bá jẹ́sẹ̀ méjèèjì ni wọ́n lọ odidi adìẹ méjì sórí àwọn adìẹ wọn kan ẹsẹ̀ wọn ni tó bá yẹ pọ́nà bíi márùn-ún ni ẹsẹ̀ ti kan wọ́n kan adìẹ lẹ́sẹ̀ sí ọ̀nà márùn-ún wọ́n àmọ́ dọ́gbọ́n tó wọ́n mọ̀ tó bọ̀ tó bá ti wá tó tán ẹsẹ̀ ń ti sọnù. bọ́ ní àwọn èèyàn àwọn Yorùbá ọ̀bọ wọn ní àwọn fi egun òtòlò ẹ̀ ń to ẹsẹ̀ èdè egun òtòlò wọn fẹ́ ń tẹ́sẹ̀ kí ló dé pẹ̀lú adìẹ. egun òtòlò. òtòlò kọ́ bí egun gọ̀lúgọ̀ àbí egun òkúnnù olórí burúkú egun ẹni ẹlẹ́ni ló fi ń to ẹsẹ̀. o mọ mi máa ń tà kó fi to lò sí. so ti yé nísìn tí egun bá ti tó báyìí ẹsẹ̀ ń ti sọnù so yọ ẹmọ tí ó ṣẹlẹ̀ èlò ni sẹ́ńjì mi ti ń bẹ lọ́wọ́ ẹ̀. owó ọwọ́ mi mi ti ká. mi ní ọkà o èlò ni ó dà fún mi 1000 nú ẹ̀ náà. ok di bẹ́ẹ̀ mú kó àná ẹ àbí. olódìdí kọ́ máa jẹ́ owó ràn lọ́wọ́ pé mo ti kọ́kọ́ pàdé ẹ̀ mo fẹ́ ràn lọ́wọ́ 1000 ń dà mo fún un. ẹ ṣe sá o. di àyà rẹ mú mọ̀ ọ̀dẹ́yẹ ṣubú. di mú ẹ̀yìn ẹ̀dìmú lọ́wọ́ òkè kémi ò di ọwọ́ ìsàlẹ̀ mú. pẹ̀lẹ́. ẹ ṣe gan. ẹ pẹ̀lẹ́ ẹ mọ sọ́dọ̀ bàbá bẹ yẹn ẹ lọ sọ́dọ̀ bàbá ẹ tẹ̀lé wọn. bọ yín. pẹ̀lẹ́ 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 ẹ máa lọ báńkì ẹ máa lọ fún bàmí ní owó pẹ̀lẹ́ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ ẹ gbẹ̀lẹ́ o ìwọ bọ́ yìí ọlọ́mọdé tẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ni ọkọ là ń lẹ̀ wọ́n ni. ìwé tẹ ùdí. lórí pé mo tẹ̀ ya ìdí. ìwé tẹ ùdí lùdí. mo tẹ ìdí ìyàwó mi. ùdí ẹ pé yìí. ùdí àbí di. ùdí ẹ pé lóńdó. sọ́rí ọ̀nì. wékẹ́tì. mo máa fi èdè òdo pé ìdí má fi èdè òdo pé ìdí fẹ́mi ìdí nìdí ń jẹ́. àwa ò mọ iyọ̀ ibẹ̀ yìí òǹdó ò mọ iyọ̀ ùdí. ọmọ tó dáa lóńdó. olódùmọ̀ ìṣẹ́lẹ̀. mo kẹ́gbẹ́ akọ̀yà o. ayé jẹ́ òyìyé. èmi ni mo pè yín. ẹ wò mí èyí tí mo pè yín kì í ṣègbà tá a bá délé ńlá lọ́hùn ló yẹ ká sọ̀rọ̀ ẹ̀.
ìkọ́dà ń gbà mo kúrò nílé àsákele tán mo fẹ́ tọ́jú lé àwọn yòókù àmọ́ mo wá wò pé mú àbá ti rí sàkọ̀tún kí ló kù. ìyàwó ìṣàkóso ló tún kù. ìṣàkóso ló kù ìwọ lè bá ń díyè fún àyòkù kó tó ti jọ́ pàdé ẹ wò mí ọ̀rọ̀ kan ní sọ kúlú nínú mi tó di kúlú sọ sí mi nínú àmọ́ mo mọ̀ pé ìtọ́rọ̀ ìkan náà mo wá pè yìí àmọ́ síwájú ohun gbogbo òṣè àwọ̀ ẹlẹ́yẹ òṣè àwọ̀ àwọn ìyá mi ò sọ ìmọ̀gà ọkùnrin ní obìnrin ní òṣèré ní kó ṣe ìmọ̀ torí nígbà tí àwọ̀ ẹlẹ́yẹ bá sọ̀rọ̀ ẹyẹkẹyẹ ò gbọ́dọ̀ gún pẹ́rẹ́ mo dé ìmágo ẹlẹ́yẹ àwa wí ni ẹ mọ̀ wí táyì parí ẹ̀ ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ mo wá ní kí n fi tó yín létí àmọ́ ẹ̀ gbọ́dọ̀ wá àyè lásán gbọ́dọ̀ wá ṣe yín lálẹ́. ẹ̀kúnrẹ́rẹ́ lomi àwo ẹyẹ mú òtóró omi alẹ̀ nífẹ̀ẹ́ àmúyè láàmú o. àṣẹ ìyá. yóò túbà yóò túṣẹ àdúrà wa ó gbà àsákele o ẹyẹ bíntín tẹ ẹ bá rántí ọ̀rọ̀ kan tárábìnrin yìí gbé wá níjó òní lórí ara ẹnìkan tó gbọ́rọ̀ rẹ̀ wá pé ká bá ń fìyà jẹ. yèyé ṣé kìí ṣe nípa ọ̀rọ̀ ọmọbìnrin tó ní ká fẹsẹ̀ jù ẹsẹ̀. ọkùnrin làákàyè ni mo mọ̀ fẹ́ bẹ̀bẹ̀ fún un. ẹyẹ bíntín ó yọ bínú jù bẹ́ẹ̀ lọ kódà bọ́ ọba yíká ọrùn jù bẹ́ẹ̀ lọ yóò tó bẹ́ẹ̀ ó sì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wò mí ọmọ tá à ń sọ ìbọn sí sádọgba òun náà mo ti rí bí sádọgba wọ́n ti mú rin o ó ti bẹ̀bẹ̀ fẹ́lẹ́yẹ àsọmọ ẹlẹ́yẹ ni kò yẹ kárápá ẹlẹ́yẹ lára ọmọ ẹlẹ́yẹ wá wò ó ìwọ foríjìn ìyá túlẹ̀ ọwọ́ rẹ lọ̀rọ̀ wà igi ké ìdágbóse mọ̀ pé kí n fi tó ọ létí kó sì sojú ẹ̀ àsákẹ́lẹ̀ dákun dábọ̀ fi èdénú fi èdé gbogbo ara ìyá túlẹ̀ ẹ̀yà kíni bí n bá ní nǹkan kan jóná lórí omi ọpẹ́ ń kó irun rẹ̀ wá ìwọ ni wọ́n bẹ̀ dákun dábọ̀ fi èdénú mo fi lè yẹ ayé bẹ̀ ọ́ mo fẹ́ lé ọyọ ọ̀hún bẹ̀ ọ́ yà tú lẹ́ẹ̀dì fún ọ̀gbà yẹn káwọ́ bí ó ti ta sí ọ̀gẹ̀rẹ̀ sí yóò jù sí fún àṣẹ ẹ pẹ́ fún wa. àṣẹ ẹ kúkú ti mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé wọn ìṣẹ́ ni ó lápọn àmọ́ ìmọ̀ ń kóyan wá kéré ní ìmọ̀ ní pé àjẹ́ nǹkan kan ta ẹni tó bá sì sọ pé kí láṣẹ òun láṣẹ hàn ìmọ̀ ń fojú ń tẹ́bẹ́lú wá ń ta ni ìmọ̀ ń pè wá gan-an pólóòrùn ni á àbí bẹ́ẹ̀ ti rí wàyájọ́ olóòrùn. wá wò ó má jẹ́ kéyìn wo sẹ́rù bà ọ́ fọkàn rẹ balẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ ẹ wò mí sọ́ọ̀rí tútù tá a dá fẹ́ tú lẹ́yìn àwa la ní dídè lọ́wọ́ àwa kan náà la ní tútù lọ́wọ́ ẹ mọ́ wa ló lọ̀sán àfẹ́ wa ló lòru àtòru àtọ̀sán òun ló mẹ́jọ rìn wò mí jẹ́ àfi dẹ̀lẹ́kẹ́ gbogbo súnmáyé òun sádọ́gba yóò tún padà sí ìwà wù ìwà àgbéraga tí ń bẹ nínú ayé rẹ̀ yóò tún padà sí jẹ́ àdẹ̀lẹ́kẹ́ ká túlẹ̀ wọ́n má sọ ọ́ lẹ́nu. yèyé o ìmọ̀ sọ pé àjẹmọ́ nǹkan kan ni. àní ò farabalẹ̀ gbogbo àlàyé rẹ̀ mo gbọ́ kí wò ó tó rí mo ti rí kí wò ó tó sọ èmi ti rí wò mí tiẹ̀ ni wípé yọ̀ǹda rẹ̀ fẹ́mi kémi ò túlẹ̀ kó wá wò mí kí n dẹ̀lẹ́kẹ̀. yèyé tó bá tilẹ̀ àṣọ wa pé òun ò ní sọ́ọ̀tì wa mọ́ á fi ilẹ̀
àmọ́ tó bá sì tún ti bẹ̀rẹ̀ bó tún ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun á tún dé kọjá bó ti wà tẹ́lẹ̀ òun ni. ẹ bá ti fara mọ́ oyè ọ̀jẹ̀ bóyá jẹ́. olóyìnbó sọ̀rọ̀ ó fòwe kọ́ dẹ̀ fún rẹ̀ èèfù kẹta kórè ìjókòó jẹ́ èyí náà lẹ pé àsùnléyọ̀ bẹ́ẹ̀dì àsùnláyọ̀ náà ti pì. yeye àtìlẹ́yọ̀ bẹ́ẹ̀ so shall you lie on it. bẹ́ẹ̀ sọ́kọ́ mi náà nù sẹ́wọ̀n pé mo kàn lẹ́mu. correct. yéé ju ṣe fún ẹ àní ṣiṣẹ́ nítorí ìbò mi yìí parí lé lórí ni pé bó o bá ṣe tẹ́ bẹ́ẹ̀dì rẹ ń lọ ṣe sùn ẹ̀jẹ̀ àṣẹrẹ ẹ̀rẹ̀ ẹ̀ǹrẹ̀ bá tú rẹ̀ sẹ́yìn mọ̀ pọ́nmọ náà ní ṣe mọ́ wùwà náà ń gbé bá tún yájẹ́ tó wùwà dé àtúmú àtúndé pa. wọ́n ti gbọ́. ṣe síbẹ̀ yóò tún ṣe fún ọ o àní dààmú o ọkàn wà balẹ̀ o. àṣé kì í ṣe ibi tí mo fọkàn sí rárá olúwa ò máa ṣe o. ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ibi ìwọ gan ro kàn sí lèmi náà ro kàn sí ṣùgbọ́n gbà tá a tara bọ̀ ni mo rí i pé ibẹ̀ kọ́ ni ogun ti wá àmọ́ ju gbogbo ẹ lọ ogun ti ṣẹ́ bá a bá fún lómi lásán yóò bá lára mu. ṣé pé tí a bá lómi sí ara ẹ̀ máa yá. àwù yóò gbádùn. Báàmì, ẹ kúlé. Ọkùnrin ṣùgbọ́n. Lẹ́jà rẹ̀, ilẹ̀ mọ́ ẹkú tọ́jú. Ẹ kúlé. Ẹ̀jẹ̀ ṣe wọ́n jọ́ o. Irú ìrìn rádaràda wo lọ rẹ̀? Ọ̀kẹ́ ọmọ sí ń lọ́wọ́ láti bí ọjọ́ mẹ́rin ó sì lọ. Báàmì kò mọ̀ níbẹ̀ sí ń ro Ọlọ́run. Ebi tí mo rìn lọ́nà òrìn ní àrìnú o. Kó lè bá dáná lèmi náà ń bá kiri. Ká sì mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ti dá báyìí. Nítorí bí tí mo ti rìnrìn mi gbèrègbèrè kiri ibẹ̀ ni mo ti pàdé aláàánú mi wọ́n bá gbàánú mi lé mi lọ́wọ́ tẹ́ bá ń gbọ́ ìrèdè o ìrè mọ̀mọ́dé ìrèdè o ọmọ onílẹ̀ lóhùn lólẹ̀ ìrè ọ̀lẹ́dẹ̀ bámi ẹgbẹ̀rin ọmọ onílẹ̀ lóhùn. ara ìyá rẹ ni ọ̀yá tọ̀ntọ̀ sọ. bí wọ́n máa ń kọrin ni ó dàbá mi mọ̀ ọkọ̀ ọlọ́run sí ọkọ̀ àgbọ̀ ti kà. Olúwa mà ṣe o. Pàtẹ́kẹ́ni. Kí ló bá? Bàbá ẹ ṣe. Ayé ni àdá. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe. Ẹ ṣe God bless you ẹ ṣe. Ẹ ṣe jẹ́ bí o máa ṣe o. Pàtẹ́kẹ́ni pé o tún lè fi ẹsẹ̀ yín lórí. Ó yẹ ṣíṣe mo fẹ́ kó kò lọ́pọ̀ ó yẹ kó sọ́kọ̀. Mo lè ṣe pàdé kẹ́mi ó sì wá jẹ́ pé òní tí Ọlọ́run sọ̀kọ̀ fún mi náà lòun Ọlọ́run tó fẹ́ sí ara rẹ̀ rìn. Olúwa ó máa ṣe o. ọkọ nínú. Ọba yìí yọ. Mo ti dá nọ́mbà sí. Bá a fi ọkọ̀ fún wọn tó ṣe bí dìdìrín òsì. Sí ọkọ̀ fún wọn. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé bí ilé ìtọ́lọ̀ ń ṣe kékeré sì nínú orin tọ́lọ̀ máa ṣe? Ọlọ́run ni. Despite fa gbogbo ìwà tọ́mọ mi wù sí. Etí ẹ̀ fi wù wá sí rọ́bà. Ẹ tún wọn wá sọ̀dọ̀ dájú ní. Wọ́n ti tọ́jú ẹ̀. Ó tún fi ẹsẹ̀ rìn. Ẹ wò bàbá mi ṣe gbọ̀n ojú òní sí i. Ẹ wo gbọ́dọ̀ pẹ́ bọ̀. Fẹ́rí Ọlọ́run lọ pẹ́ lọ́dọ̀ lóbi èyí. Fẹ̀sì wá rí ìbámi tẹ́wọ́ náà. Wọ́n mọ̀ ẹ̀yìn òun ọmọ yìí tẹ́lẹ̀ o. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe dá àbámi ọ̀dà bí mo sì bẹ́ẹ̀ ṣe ti wà lọ́dọ̀ wọn láti bí ìjẹrin o àbí ìjà àrùn lẹ ti wà ń bẹ̀ wọ́n ò sì lè yín bọ́ta. Wọ́n rí mi o wọ́n rí mi wọ́n sà ń tọ́jú yín
ẹ jẹ́ ká yin bá mi ẹ jẹ́ àyin wọn. bí ẹ̀sẹ̀ wo ìwà burúkú tí ọmọ mi ń hù sí ẹ̀sùn mi wá sọ̀dọ̀ dáàdì mi wọ́n tún bá mi wọ ẹsẹ̀ ẹ̀sẹ̀ wọ́n tún lè fi ẹsẹ̀ ẹ̀ wo I really appreciate you God bless you. wọ́n ti mọ̀ pé ẹ̀jọ́. ẹ ṣe gan. ọ̀rọ̀ yìí lónìí nínú mi dojú òní tí mo rọkọ̀ níyà mi rẹ̀ tó fi ọ́ fún mi ọwọ́ àgbàdo mi mọ́ mi ẹ̀ gbàdo mi ọlọ́run sẹ́rí ìtàbílẹ̀ kó gbogbo ẹ̀ lákòjá ó ní pé kí gbogbo wájọ kóra wọnú lé lọ nísìn kí bá mi kí wọ́n fà lé mi lọ́wọ́ kẹ́yìn náà fọwọ́ sí i. kódà gbogbo ara mo fi sí gbogbo ara mi pátápátá mo fi sí. gbogbo ara yín. bẹ́ẹ̀ ni inú mi dùn gan. nígbà tí gbogbo ara yín sí ẹ̀ ń sólúlé ẹ̀ ń sólúlé. èmi kọ́ sà. wọ́wọ́ gbé lọ ọdún tọkọ tó jẹ́ wọ́n jọ́ kọ̀ nígbà yẹn bá mi. omi o omi làbùwẹ̀ omi o omi làbùmú omi o omi làbùwẹ̀ omi o. bá a wí fọ́mọ ènìyàn gbọ́ bá sọ̀rọ̀ fọ́mọ ènìyàn gbà o àwí gbọ́ ohùn àfọ̀gbà nímú wọn kí gàjáre bẹ́nu mo mórí sùn mi yọ mo mórí sùn mi yọ. omi làbùwẹ̀ omi o omi làbùmú omi o omi làbùwẹ̀ omi o. ẹ bá jẹ́ àforíbalẹ̀ fómi yọ ẹ bá jẹ́ àforíbalẹ̀ fọ́ṣun yọ. omi làbùwẹ̀ omi o omi làbùmú omi o omi làbùwẹ̀ omi o. ọ̀ṣun gan lọ́dọ̀ ni mò ń kẹ́sí ọ. omi làbùwẹ̀ omi o omi làbùmú omi o omi làbùwẹ̀ omi o. alágbó lódò yèyé ọmọ alóru nílé má ṣàgbówó mo mórí sùn mi yọ mo mórí sùn mi yọ. omi làbùwẹ̀ omi o omi làbùmú omi o omi làbùwẹ̀ omi o. omi o omi làbùwẹ̀ omi o omi làbùmú omi o omi làbùwẹ̀ omi o. bá a wí fọ́mọ ènìyàn gbọ́ bá sọ̀rọ̀ fọ́mọ ènìyàn gbà o àwí gbọ́ ohùn àfọ̀gbà nímú wọn kí gàjáre bẹ́nu mo mórí sùn mi yọ mo mórí sùn mi yọ. omi làbùwẹ̀ omi o omi làbùmú omi o omi làbùwẹ̀ omi o. ẹ bá jẹ́ àforíbalẹ̀ fómi yọ ẹ bá jẹ́ àforíbalẹ̀ fọ́ṣun yọ. omi làbùwẹ̀ omi o omi làbùmú omi o omi làbùwẹ̀ omi.